àtijọ́ tí bàbá yín ti dé lógún ti wọlé sílẹ̀ Yorùbá tí bá parẹ́ yẹn máa já mi lógún ti wọlé sáyé àwọn ládé ní wàhálà ti wà látijọ́ tí bàbá yín ti dé bàbá yóò kó ire wọ ilẹ̀ Yorùbá ogun ló kó wọlé bàbá yín gan ló yẹ kó máa pè ní abógorè akógun wọlé òun ni bàbá yín tẹ́ ń gbèjà tẹ́ bá wálé ní jáwọ́ orí burúkú tẹ́ ṣe kù ní 2026 ní 2025 ní gbẹdọ́dọ̀ ọ̀dọ̀ Olúbàdàn ní 2026 tẹ́ bá jù wá tí bá rí màá dá padà fún yín ẹ wọ ọmọ ẹranko tẹ́ wò lójú social media mi ẹ̀yin ti TikTok bàbá mi ló wà bẹ́ẹ̀ but àwọn ti Facebook YouTube ọmọ ẹranko yẹn ló wà bẹ́ẹ̀ tí mo gbé síbẹ̀ ọmọ ẹran sọ òkò sórùlé Olúbàdàn ó sì di dandan kó gbóhùn ohun tó máa ṣekú pa bàbá ńlá bàbá ẹ̀ Olúbàdàn ń ṣe ẹgbẹ́ fọ́fadàáyé ní gbogbo ọ̀nà when they are talking about money Olúbàdàn ń ṣẹgbẹ́ bàbá yín tó bá sọ̀rọ̀ nípa ọjọ́ orí Olúbàdàn kì í ṣẹgbẹ́ bàbá yín Prince Afẹ́fẹ́ Àgbáyé ìwọ lójú sad head síbẹ̀ it's better you delete it tó bá jẹ́ mistake ni or máa kó papọ̀ mọ́ àwọn ọmọ àlè Ọ̀yọ́ tó bá jẹ́ mistake ni ó fi ju orí yẹn síbẹ̀ please delete it now please delete it but tó bá yẹ pé you do it intentional kò sí wàhálà mo wà available gbogbo ẹ̀yin tẹ́ bá wo ètò yẹn bá wa tap ẹ bá wa share ó tójọ́ mẹ́ta tí mo ti ṣe ọdún lórí social media ẹ jẹ́ sáré ṣe ọdún díẹ̀ ni o torí mo fẹ́ mo gbádùn àwọn pàrọ̀ kan òun ló jẹ́ kí n gbé ẹ̀rí wọlé so mo fẹ́ padà lọ continue pàrọ̀ yẹn tí mo gbọ́ so ẹ bá wa tap mi nípẹ́ lórí ètò ẹ má dẹ̀ gbàgbé pọ́dún ti bẹ̀rẹ̀ báyìí a máa tó ké kí ló ti ń pe lásán tó máa ń ké yẹn aṣáájú máa tó lọ aṣáájú àlọ́ ọdún adé sọ ẹ wá rajà ọdún ẹ wá raṣọ ọdún ẹ wá raṣọ kí tètè bá yín sẹ́ǹdì ẹ wá ra àwọn wíìgì tẹ́ máa lò jọ ọdún ẹ wá ra àwọn cap tẹ́ máa lò lọ sí ìdí ẹ wá ra àwọn jewelries tẹ́ máa fi ṣe ara yín lẹ́ṣọ̀ọ́ fún ọdún ẹni ọdún babaláyé kó dúpẹ́ so ẹ wá rajà now let's continue our show tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́ ó yẹ kí ẹlẹ́gbẹ́ mẹgbẹ́ ẹyọ mọ àlè Ọ̀yọ́ aṣọ ọ̀nà ọmọ nìyí ẹ fẹ́ forí bàbá yín ẹ fẹ́ fi gbọ́ epo àbí kílẹ̀ yàgbá máa ń pè tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni bàbá yóò ní kógun wọ̀lú kẹ́yìn ọmọ náà tún wá máa ṣe rádaràda láti ìgbà tí bàbá yín ti gorí àpèrè ni bàbá yín ti kógun wọ̀lú ló ti hàn wípé bàbá yóò lè tún ìlú Ọ̀yọ́ ṣó máa bàlú Ọ̀yọ́ jẹ́ ni wọ́n ní sátidé tó bá máa da Jímọ̀ láti máa mọ̀ tí bàbá yín bá máa kórí ire wọ ilẹ̀ Yorùbá tó bá máa kó ayọ̀ àti ìdùnnú wọlé Yorùbá tí ìjòyè ẹ bá máa sọ wá nílẹ̀ Yorùbá ni kò ní jẹ́ pé bó ti ṣe ń bọ̀ ló ti kórí burúkú bọ̀ orí burúkú yẹn lẹ́yìn ọmọ Ọ̀yọ́ náà wá ń ṣe dì sí mi ò sọ́rí láti sọ mo ti try láti tilẹ̀kùn ẹnu fẹ́yìn ọmọ Ọ̀yọ́ kí n má ta sí yín but mo ti wá rí so many video tó mọ àlè ara yín ṣe fún Olúbàdàn dẹ̀ ń ṣe ẹgbẹ́ bàbá ńlá bàbá yín please ma I want you to talk about my lovely father Sunday Igboho Oòṣà or useless blogger ẹyẹ èèyàn adébẹ̀wò àṣẹlẹ̀ ẹ máa distract mi bóyá kí n má wo comment ṣáyé bí mo sì ṣe ń ṣe òfófó lọ́wọ́ lórí ayé Àgbàlá Gabriel bó ṣe ju fídíò kan sí mi nìyẹn ṣé dẹ̀ rí bàbá mi tó ju fídíò yẹn sí mi bàbá mi yóò ju nǹkan sí mi anyhow that is why tí bá ti lè gba mẹ́sẹ̀gì látọ̀dọ̀ wọn báyìí mo máa wà yí gà láti wò nǹkan tó send ṣé ìgbà tí máa click lé báyìí ló bá di show àti àdòní aláì mo dẹ̀ rẹ́rìn omi dẹ̀ jábọ́ lójú mi gbádùn mi ẹni tó kọ kọ́mẹ̀ntì yẹn ṣé mọ́mí ló wà bí àbídádì Akínọlá Moshood ẹ̀yin ni mo fẹ́ sáré dá lóhùn o mo ń wo program yẹn nínú ṣọ́ọ̀bù bíbá tí mo wà mo dẹ̀ ṣe olúwa mi ẹ̀rọ pèsè ṣé mo bí tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn gbàsgbòs tó jẹ́ pé mo dẹ̀ ń fìlì pọ́n fún mi ní ìfọ́tí mo dẹ̀ ń fìlì pé wọ́n nà mí lẹ́gba ẹni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ àtọ̀dọ̀ màmá ọba ńlá ìyẹn ni mo ti ẹ̀ṣìwò wípé ṣóò tí màmá ọba ńlá ṣe o ẹ bá mi hashtag màmá kọ́ lè gbọ́ pé mo dárúkọ wọn pé mo máa wá fi ṣóò yẹn kúrò sí pé màmá
kò dẹ̀ yẹ kẹ́ bú àwọn àtàwà lẹ́yìn Sunday Igboho mọ́ ẹ jèbùrẹ́ àwọn olùgbé ṣé ó tó wà láì àti ìrí kankan mẹ́wàá a sì máa rí ìyẹn ni mo ṣe ní mo máa wá sọ fún màmá Bọ́lá pé màmá Bọ́lá àbà ẹ ṣàánú abiyamọ because kò sẹ́ni tó bá ṣe show tó bá bú àwọn tó tẹ̀lé Sunday Igboho wọ́n ti kọ́ mi mọ́ wọn tó bá láwọn tó tẹ̀lé Sunday Igboho olè lọ́jà wọ́n ti pele dikẹ́ náà ló lè ṣùgbọ́n lọ́wọ́ rí lóró kàn ìyẹn ni mo ṣe ní mo fẹ́ wá sọ lánàá tẹ́lẹ̀ kí n tó wá wò pé wò jẹ́ wá fún ọmọ àlè lésì ọ̀sẹ̀ yìí mi ò ní appointment kankan so máa wà ní store máa ráyè ṣe program máa mú lẹ́sẹẹsẹ pé kí n sàá sọ fún màmá Bọ́lá pé màá mi ọba ńlá mo ṣàdé ti dán ọmọ yín bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀dà mi mọ́mọ́ tán èmi dẹ̀ sọ pé ó da ọmọ sọ yín di ìyàbá ìfáyàbá ìfọ̀ọ̀sì kóhun tó kégbé kó regbé ká gba àlàáfíà láàyè ìyà tó jẹ ìran wa ló jẹ́ ká pè fún mi ìnira ọlọ́wọ́ òde tí ìṣetán láti bọ́ aṣọ ìyà lára ìran Yorùbá á gbà fọ́lọ́ náà ni kò sí òun ta lè ṣe sí àwa ti jọ ṣe fàmí ìfẹ́ party to party Yorùbá nation fast APC ni màmá a ti ṣe yé nìyẹn Ọlọ́run dẹ̀ ti ní kẹ́ni tó jẹ́ aṣíwájú wa olórí wa kó ṣe kí ni kó turn back kó ní báyìí tún lọ́nà kò wáyé kẹ́ máa sọ àwa táwà lẹ́yìn kẹ́ mọ́ sọ wá lóko ṣé ṣòyọba ńlá lẹ́rìn ní àbí àti àdùnní tẹ́ bá wo ṣòyọba ńlá ẹ̀ẹ́rẹ̀ tọ̀ sára kódà mo gbé ṣòyẹ sórí YouTube mi ibi tí ṣòyẹ gbá skide fáwa Yorùbá nation èmi wá tún wá fẹ́ wá sọ fún wọn pé màmá báyé bá jáyé bọ̀ ọ̀run jọ ọ̀run èmi ò mọ̀ pariwo Yorùbá nation àmọ́ ẹgbẹ́ ẹ má sọ̀kò ọ̀rọ̀ fún mi mọ́ ẹ má sọ̀kò ọ̀rọ̀ mọ́ torí sí lọ́mọdé ta lórí yàrá yẹ iṣẹ́ kó máa lọ bẹ̀bẹ̀ èmi fẹ́ bẹ màmá ọba ńlá on my own side pé màmá ẹ jọ tẹ bá ti fẹ́ máa sọ òkú ọ̀rọ̀ yẹn ẹ má ní mo yọ ọmọlédì kéèyàn kúrò bẹ́ẹ̀ ẹni bá ní mo ṣí gúrùpù mo fi orúkọ Sunday Igboho lọ́wọ́ òun nínú gúrùpù kó bọ́ síta kó wá sọ tẹ́ ẹ bá sọ ìṣẹ̀dá mi á jẹ yín níyà ibi tí mo ní integrity dé ẹni bá ní mo ṣí gúrùpù ìta gbangba ni mo ti sọ ẹ bá mi ṣí ẹ because nǹkan tó dùn mí ni mo kàn ra fírẹ̀ rìn akọ yìí ẹni bá ní mo ṣí gúrùpù àbí mo pe òun lẹ́yìn mo sọ wípé Sunday Igboho nídòwó ẹ dáwó fún Sunday Igboho tí onítọ̀wọ́ bá bọ́ ta wá sọ ọwọ́ òtún bò láṣìírí mọ́ mo wẹ̀ mo yọ kọ̀ọ̀kan nínú ohun gbogbo tí mo ṣe nínú struggle Yorùbá nation mo jìyà fún ìrìn àjò yìí màámi ẹ lọ́mọ mi bẹ́ẹ̀ ni bàbá wa lórí program ok ẹ tẹ̀ sí lórí kìnìún ọ̀pọ̀ tẹ́ jẹ́ kí n mú tu máìkì mi so that I
ẹ má bínú lórí bó ṣe lọ yìí náà ni ẹ má bínú ẹ wò ó mo tọrọ àforíjì àwọn èèyàn ti lọ lórí bó ṣe lọ yìí náà ni ìyá mi pè mí fún ẹ má bínú ó yá ẹ bá mi ṣe mo ti dé padà yẹ ká máa cruise lọ so èmi ṣì ní kémi wá sọ fún màmá ọba ńlá ni pé màmá ẹjọ́ torí Ọlọ́run tẹ bá ti fẹ́ máa ju àwọn bọ́ǹbù yẹn ẹ kàn máa ní mo yọ ọmọ lédi kéye kúrò èmi fẹ́ bẹ̀wọ̀ fún ti tèmi ni o not for anybody o pé màmá àwọn bọ́ǹbù tẹ̀ ń jù yẹn ṣáyé bọ́ǹbù ọ̀rọ̀ tí màmá ọba ńlá jù ó ju bọ́ǹbù Iran àti ti Israel lọ fún ẹni tó bá ní àròjinlẹ̀ tó dẹ̀ wo ìrìnàjò tó wù ú rìn pẹ̀lú ìrìnàjò Yorùbá nation pẹ̀lú nǹkan táwọn èèyàn ń ṣe pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ń ṣe olóyè tó bọ́ síta tó láwọn èèyàn fáwọn gbowó olóyè ò parọ́ náà àwọn èèyàn ṣe ìjọ tí wọ́n kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí mo lanú lẹ̀ ní pé so àwọn kan ṣí gúrúùpù tó tọ́ tó bá ní Ìgbòho ti nídìí owó ó yẹ wá dáwó fún Ìgbòho ó yẹ wá ṣe o mo lanú lẹ̀ níjọ tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn kì í ṣe ẹnu olóyè ni mo ti gbọ́ o bóyá ẹnu bàbá Èkìtì bí nǹkan ni mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn èmi yìí kéde ní ẹ̀dẹ̀wò gbà tí bàbá máa sọ̀rọ̀ bàbá kó gbogbo wa papọ̀ bàbá láwọn tó tẹ̀lé mi tó wà diaspora wọ́n ṣí gúrúùpù wọ́n fi mí gbowó mi ò dẹ̀ ní kọ́bọ̀ bí má jà sọ́lá mi tọ́lọ́ wọn bá mi máa ṣe dáadáa fún ní gbogbo ọjọ́ ayé bọ́ ṣe sọ nìyẹn fídíò yẹn ni gbogbo wọn wá ń gbé kiri sìn àti màmá ọbálá o àtàntí àdúní o àtàwọn ẹlòmíì tó yẹ pé ṣó ni mo kàn ń rí mi tiẹ̀ lè wo orúkọ ẹni tó ṣe ṣó níbi tó ṣọ́kìdé ṣó yẹn ni wọ́n wá ń gbé kiri tó wá fi analyse tó fi sọ̀rọ̀ ṣùgbọ́n èmi wàláì mo lè ṣe kí àwọn olólùfẹ́ mi máa sọ pé ẹlẹ́díkẹ́ kíníkan ẹni tá a bá nà lára ga mi ò fi Yorùbá nation kọ́lé I keep on saying it mi ò fi kọ́lé ṣùgbọ́n mo dúpẹ́ pé mo ṣe kí ni ṣájàdà ẹ má bínú mo gbé láptọ̀pù yẹn lọ ní lánàá mo lọ lò ó bí wọ́n pé báàtì ẹ ti lò láptọ̀pù tèmi ò dídá lórí láyé wọ́n lọ ń ṣàánú mo dúpẹ́ oore tó lọ tún ṣe fún mi nínú ìrìnàjò Yorùbá nation because àwọn èèyàn dúró tì mí lọ́tún lọ́sì ṣùgbọ́n mi ò bá wọn fi Yorùbá nation jalè so ẹni tá a bá nà òun lára máa ta bí gbogbo wọn ṣe ń jáde tó ń ṣe ṣòfin wa tó ń kó wa pọ̀ yìí ó ń dùn mí inú mi ó dùn tí gbogbo wọn bá lè yọ lédìkẹ kúrò bẹ́ẹ̀ ìyẹn lèmi ṣe ni máa wá kúrú sí tí màá wá fi style wá fi sọ fún màmá ọba ńlá pé mọ́mọ́ bọ́ọ̀bù tẹ́ ẹ̀ ń jù yìí ó ti ju Iran àti Israel lọ o ẹjọ́ torí ọlọ́tẹ́ bá ti ń jù ẹjọ́ ìyá mi ó tọ́jú ní that period mo bú yín mo dẹ̀ tún lè sọ pé mi ò bú yín but tí bá wá bú yín náà ní period yẹn please let bag on be bag on lórí struggle Yorùbá nation and Nigeria mi ò fẹ́ bá anybody níjà so anybody tẹ́mi àti ẹ bá ní kanta I'm ready to tender apology mi ò fẹ́ bá anybody níjà Ọlọ́run ló mọ ibi tóun ń gbé ẹsẹ̀ rè nígbà tí mi ò tí jọ Yorùbá nation kò sí speaker lórí social media tó máa ní mo bú òun rí àbí mo bú òun jà mo máa ń fèsì program mi ni nígbà tí ká fẹ́ ṣẹlẹ̀ gan lórí pé mo ṣe program láàrin èmi àti olórí burúkú Amẹ́ríkà ọ̀kan lọ́mọ yẹn mo bọ́ síta mo tender apology mi ò ń ṣe oní wàhálà ọmọ mi ò ń ṣe oní bẹ́ẹ̀ mi ò ń ṣe mo bọ́ síta nígbà tí mo rí pé program tí mo ṣe tọ́kẹ́jọ́ wá bá mi as a speaker òun ti gbà sórí ó ti fẹ́ sọ́ di fàmí ìfà ẹ̀ mo bọ́ta mo tẹ́lẹ̀ apology mo withdraw kéèsì yẹn mo ní mi ṣe mọ́ láti ilẹ̀ mi ò ṣe oníjọ̀gbọ̀n èèyàn mi ò ṣe tó ń fa wàhálà ohun tó dé lóní kọ́ wá wò ó jíjẹ́ ìtí mo dẹ̀jọ́ Yorùbá mi ò jọ́ èdè nítorí kí n lè fi lówó àbí fi lórúkọ àbí torí àtẹnujẹ or anything èmi jọ́ èdè ní òtún kan tó ṣẹlẹ̀ Nàìjíríà ni mo dẹ̀jọ́ èdè nìyẹn mo ti wá padà ní crisis pẹ̀lú àwọn èèyàn which I'm ready to tender the apology pé gbogbo ẹ̀yin tí mo bá ṣe both Yorùbá nation side both Nigeria side please and please ẹ gbàgbé ẹ let's go tẹ̀mí ni mo sọ o not for any other person o so tẹ bá fẹ́ máa ju bọ́ọ̀bù àwọn tó fi Yorùbá nation jalè tó fi gbọ́wọ́ tó fi ṣe this ẹ máa yọ mí kúrò I have sacrificed enough ju kéèyàn kan tó wá máa lù mí ní ọ̀rọ̀ ìbànújẹ́ lọ I have sacrificed enough ìyẹn mo ṣì ní mo fẹ́ wá ṣe ni wọ́n tún ju ṣòtà àti àdùnní sí mi ṣàtẹ̀ wá rí ṣòtà àti àdùnní yẹn èmi mọ̀ pé bọ́ọ̀bù ju bọ́ọ̀bù lọ o ìgbà tí mo tún máa wò yẹn náà díẹ̀ báyìí it's just like 22-minute video mo ní kí leléyìí o ẹja ọsàn ẹja tútù ṣọkọyọkọtọ eléyìí tún gbẹnu tán o
nígbà táǹtì àdùnní náà máa tún mú tiwọn báyìí mo ló tiẹ̀ wá da báyìí ẹ wo lébẹ́lì burúkú tiwọn yẹn tún wá ṣe kí ni ó tún wá bad days nígbà táwọn máa tún wá ṣe analysis ṣé mo pa analysis ṣe jura wa lọ analysis tiwọn yẹn tún wá fọ́ọ̀lù hard mi àwọn wá ṣe analysis títí wọ́n wọ́ títí àsáyédòkú bọ̀ kò sí politicians tó bá ní mo bá àwọn ṣe Nàìjíríà mi ò no ẹ ti kú bàjẹ́ kódà mo fẹ́ lè sọ pé kí ìpè dáàdì mi tó sẹ́ni fídíò yẹn sí mi pé bàbá mi kí ló dé wọ́n mọ̀ pọ́rọ̀ yóò dà and they want me to come outside and do the analysis pé no tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ go straight to your point ẹ má kó gbogbo wa papọ̀ mi ní connection kankan tí mo fẹ́ gbà lọ́dọ̀ ìjọba because na tẹ́lẹ̀ ní ṣe analysis yẹn gbáàsì wọ́n ṣe to the extent wípé wọ́n fi wájú wa Saheed-Okunbo wípé Dóyìn Ọbásanjọ́ rèdè bá Saheed-Okunbo ṣe dìde nìyẹn tó fi di tó fi gbé òbítíbitì owó fún tó fi gba contract wọ́n ní same thing làwa náà ṣe wọ́n ṣe analysis yẹn ó bad days but ju gbogbo ẹ lọ ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ẹni kan mọ́ sọ̀bẹ̀ ní ṣọ́ọ̀bì ò ti ṣe tó máa ṣe ṣùgbọ́n èmi tún wá ń sọ fún yín o àṣàtẹ̀ní o today is ọjọ́ 9 oṣù kẹta ọdún 2026 pé Yorùbá nation no going back ni mo dúró lé so ẹ̀yin tí bá wá bẹ̀ tẹ́ bá jẹ́ APC àbí ẹjẹ́ wọ́n dẹ̀jẹ̀ àbí ẹni speaker àbí kíní kan tẹ́ bá wá wò pé torí mo tún ṣègbà wo Yorùbá nation yẹn ní yọ mí kúrò tẹ́ bá ṣe ń kó gbogbo wọn pọ̀ báyìí ẹ máa fún èmi náà ní catapult tó gbàsíkì ẹ go ahead ẹ̀yin olùwọ́ Ọlọ́run but mo fi àsìkò yìí mo fi ṣe public apology fún gbogbo èyí tí mo torí Yorùbá nation ṣe please and please ẹ má sọ mí lóko mọ́ ọdún tuntun la wà yìí ara mi ò gba òkò lọ́dún yìí ara mi ò gbà tí ẹ bá fẹ́ pariwo lé àwọn olè lórí please ẹ feel free ọ̀fẹ́ lòun ẹ come out ẹ dárúkọ wọn ìwọ tó bá mọ̀ pé mi Lady K mo ṣí group mo fi gbowó gba owó ń bẹ̀ tó o bá sọ síta o tún ní jẹ́ èèyàn mọ́ láyé ẹ gbogbo tó lọ bá ṣe fún ẹ ló máa dòkú ó tọ́ mo ní group kí tó wá sí Nàìjíríà 2021 I have 2 group tàdé gbìyànjú struggle gbogbo owó tá a dá bẹ́ẹ̀ àforúkọ lóyè dáwó rí pé Ìgbòho nídòwó ẹja fọlóyè lówó I can only remember thank God wípé bí gbogbo wọn bá tiẹ̀ ṣọ́kò lọ wọ́n sì wà láyé àwọn olórí kò lọ títí wà láyé mọ́mí Grace Ọmọ́tọ́ṣọ́ wà láyé àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tá a bá ní pé a fẹ́ ṣe anything àwọn gúrùpù ló máa mọ̀ràn wá pé let's do this let's contribute this èmi nìyí dẹ̀ da owó ẹ wo tí bàbá wa ṣe show lórí gbogbo ọ̀rọ̀ yìí Ọlọ́run bí wàá ṣe o máa gbé ìwé ẹ̀rí jáde ó sì wà lọ́wọ́ mi diary tí gbogbo wa fi ń dá owó tí mo máa fi rẹ́kọ̀dù ẹ̀ ní 2021 2020 máa gbé jáde fún yín ó wà ní ọwọ́ mi ẹ máa lórúkọ olórí kò lọ títí ẹ máa rí mọ́mí Grace mother in Israel ni máa ń pè wọ́n ẹ máa rí orúkọ títí wọ́n bẹ̀ ẹ máa rí orúkọ Daddy Sam ẹ máa rí orúkọ Mr. Adébáyọ̀ ẹ máa rí Mr. Gbénga owó owó kọ́tẹ́ bàbá mẹ́rin yẹn o àwọn tó ń dá owó ní 2020 2021 sí àkàtà Lady K ẹ wá lọ bí gbogbo wọn tí mo dárúkọ wọn níta gbagba pé bolówó wọn wọlé sí wọ́n mọ̀ pé mi ò lówó náírà èmi tún dá owó ni wọ́n mọ bó ṣe ṣòwò wọn nígbà tó lọ́wọ́ kíní kan nídìí aṣọ ẹ ti change program mọ́ mi lọ́wọ́ ẹ̀yẹ anyway ó bá ní kò bàjẹ́ I will clear myself because the mess is too much nígbà tó lọ́ fẹ́ ra aṣọ fẹ́ ra kíní kan àwọn tí mo dárúkọ yìí mọ iye aṣọ tá a rà wọ́n fi ojú wọn rí aṣọ yẹn báyìí tá a dẹ̀ deliver fáwọn warrior who warrior ha I deliver everything títí dórí boot Olúgbà ẹ̀gbọ́n mi àwọn náà wà bẹ́ẹ̀ ṣé wọ́n wà lórí program yìí ẹ jẹ́ kí n wò ó so that it will be my weakness àwọn ni wọ́n já admin mi nígbà yẹn wọ́n ti wù débi program yìí àwọn làdmin mi gbà yẹn bá ṣe ṣe nìyẹn àwọn gúrùpù tá a dẹ̀ dálẹ̀ group 1 group 2 làwọn diaspora group 1 àwọn Nàìjíríà tẹ́ bá dé group 1 wọ́n á sọ fún iye tí mò ń dá tẹ́ bá dé group 2 wọ́n á sọ fún iye tí mò ń dá mo fi owó mo fi ẹ̀mí mo fi gbogbo nǹkan níwọ̀nba tọ́lọ́wọ́ fún mi mo fi ṣiṣẹ́ Yorùbá nation ni mi ò pẹ̀lú àwọn tó ṣí gúrùpù tó fi orúkọ Sunday Igboho jalè mi ò pẹ̀lú but ìbànújẹ́ yẹn ti ń pọ̀ jù ṣẹ́rí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ lè má dunnú sí nǹkan tí mo ṣe bí mọ́mì mi tọ́ pé mi inú wọn ò dùn for pé mo tender apology she's not happy but mo sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n rí aláwọ̀ understand mi ṣẹ́rí ká ní pé gbogbo yín lọ sí social media ni àbí ẹjẹ́ bíi speaker ni tó bá ń ju àwọn show tí àwọn èèyàn ṣe sí yín wà láìtàláì ẹ máa bọ́ta ẹ máa wá declare ara yín pé ẹjọ́ ẹ má dárúkọ mi mọ́ wọn mọ́ this is too much ẹ̀sìn yẹn ti pọ̀ jù ẹ jẹ́ ká sọ òtítọ́ ó ti pọ̀ jù ẹni tó bá ní ojú òun lójú tì ẹ káàbọ̀ yálà ìyá mo kí yín mà ẹni tó bá ní ojú lójú tì tí n bá fi Yorùbá nation jalè tí mo fi kọ́lé tí mo fi ṣe máa ṣe alálàlálà ni mo jẹ́ ń bẹ̀ kí ló kàn mí
ìwọ̀nba tó mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà tí mo rí bẹ́ẹ̀ náà I give thanks to God because a lot of àwọn mọ́mí dáàdì tó máa fún mi lówó especially mega rally mi ò lè gbàgbé tí bá gbàgbé gbogbo èèyàn mi ò lè gbàgbé àwọn mega rally torí Yorùbá nation ló ṣe fún mi lówó náà torí Yorùbá nation ni wọ́n ṣe fún mi lówó kì í ṣe torí program tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mi ò lè ní mi ò jẹ́ nínú Yorùbá nation mo jẹ́ mo mú ṣùgbọ́n mi ò fò lè jẹ́ mo jẹ́ lọ́nà tó tọ́ tó yẹ mi ò jalè mi ò forúkọ gbowó parọ́ gbowó lọ́wọ́ anybody ẹ jẹ́ kí n tún wá bọ̀ sí i ó ní owó kan tí group mi ṣẹ̀ṣẹ̀ dá àti last 2 weeks ni mo ti pè mọ́ mi Grace Ọmọ́tọ̀ṣọ́ pé gbogbo owó yẹn dá padà fáwọn tó lówó kẹbá mi kú tèmi náà tó wà bẹ́ẹ̀ ìyá yẹn ni ò tí fún everybody lówó wọn báyìí ìta gbangba mo ti sọ yìí nígbà tó lọ fẹ́ ṣe last rally that is why mi ò fi ọwọ́ mi gba owó mi ò gbowó látìgbà tí mo ti dé láti Àbújá mo kọ́kọ́ tún continue gbogbo àwọn olórí gbogbo àwọn bàbá yẹn àwọn màmá yẹn gbogbo wọn dìde wípé Lady K bó ṣe ń ṣe tẹ́lẹ̀ kó tó lọ sí Àbújá náà lọ máa continue mo dẹ̀ gbà sí wọn lẹ́nu mo tó bá sọ ni mi ò pàṣẹ fún wọn mo dẹ̀ gbà fún gbogbo wọn ibẹ̀ ló ti máa mọ̀ràn wá wípé àwọn máa sọ salary fún every month mo ní salary wọn ní ẹ èèlò wọn ní 50,000 owó ńlá lélẹ́yìí o níwájú ọba tó dá ayé àtọ̀run mo gba oṣù kínní mo gba oṣù kejì gbà tó di oṣù kẹta èmi fún ara mi ni mo reject ẹ ìta gbangba ni mo ti sọ ẹ lọ bí olórí kò lọ títí lẹ́rìn ẹ lọ bí mọ́mí Grace Ọmọ́tọ̀ṣọ́ ẹ lọ bí Prince One ẹ lọ bí wọ́n lẹ́rìn mo reject ẹ mo ní mi ò fẹ́ mọ́ wọ́n ní kí ló dé mo nígbà tá là ń ṣiṣẹ́ fún ìwọ̀n wa tẹ wá tún sọ sálárì fún mi wọ́n ní tóbi Nàìjíríà tó wà ní ìgbà tó wà láàbùkọ́ ọdún ṣàbẹ̀ dámọ̀ràn pa fẹ́ fún ẹ lówó ni kò sí yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n torí Nàìjíríà tó wà ó ń ṣiṣẹ́ òṣẹ́ nítì ó dẹ̀ tún continue program owó láṣẹ owó ká máa fún ẹ ní 50,000 lóṣooṣù mo ẹ̀kọ́ nìyẹn lórí oṣù kẹta gbogbo oṣù méjì èmi ò parọ́ 100,000 ṣùgbọ́n mi ò lè calculate iye tèmi lọ sínú struggle bí mo ṣe níbi ìgbà sálárì mọ́ nìyẹn o àwọn ìyá ìyá àwọn bàbá yarí bí ilé iṣẹ́ yàwó àṣà fi ṣe mítì nìyẹn mọ́lá ni mi ò fẹsẹ̀ mi ò gbà mọ́ màámi ẹ káàbọ̀ sórí ètò màámi Janet màámi tó mú yes nínú ìrìnàjò Yorùbá nation náà mo ti ṣe bàbá ìṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́pàá bí àwọn ni wọ́n àní gbogbo èyí tí mo ṣe nínú ìrìnàjò Yorùbá nation ẹ má bínú mo bẹ̀ yín ẹ̀yin wọ́n Nàìjíríà náà tí mo ṣe ẹ má bínú wọ́n ti yàn onígbọ́dọ̀ lákiri pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí nípa àwọn èèyàn kí má tún sọ̀rọ̀ mo sì dúró lórí Odùduwà nation mi o ṣùgbọ́n gbogbo èyí tí bá ṣe ẹ má bínú àlàáfíà ni mo fẹ́ ọdún tuntun mo wà ẹ bá mi tap ẹ bá mi share ètò yìí no going back ni o no going back ni kò sí kankan téèyàn lè ṣe ìbàdàn wọn kọ́ máa fojoojúmọ́ wá bú èmi nìkan no going back ni mo dúró lé lórí torí mo mọ̀ pé jọkànjọkàn ọ máa sọ òkìní àkàrà yìí ọ máa sọ sí Nàìjíríà yóò máa túká ni wàá ní máa regret so no going back ni mo dúró gidigba ó ní ìyàwó àṣàfiṣẹ́ mítìrì mo insist mo nílò mi ò gbowó mọ́ owó tẹ̀ ń dá a fẹ́ lò fún struggle ni kì í ṣe láti lè máa fún mi ní salary gbogbo wọn wò mí níjọ yẹn wọ́n gbóṣùbà fún mi pé wow Lady K ó kọ owó ìbò ní mo kàn so kówó yìí máa lọ bẹ́ẹ̀ bó ṣe lọ bí mo ṣe withdraw nìyẹn tí mi gba sálárì mọ́ kì í ṣe èèyàn ló láwọn fún mi o kì í ṣe mi mo ní kọ́ fún mi o tó fi ṣe mítìrì tó fi lọ́ fẹ́ máa san mo dẹ̀ reject ẹ ṣe yẹn sẹ́gbẹ̀ẹ́ kan nígbà tá a continue ìrìn àjò Tinubu bá gbogbo ẹ̀jẹ̀ gbogbo nǹkan tó jẹ́ gift Yorùbá nation mi ò mú ẹyọ kan báyìí sí ilé mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ṣaṣọ wọ́n ṣe flag wọ́n ṣe gbá wọ́n ṣàwo ó wà lọ́wọ́ àwọn gúrùpù ti Nàìjíríà tí mo ṣí everybody dẹ̀ mọ̀ bí tí nǹkan wọ́n wà àwọn gan lọ́fẹ̀ẹ́ ni tó ṣe gbogbo kinní ìsílẹ̀ mi ò kó nǹkan Yorùbá nation sọ́wọ́ mi ò kó sílé mi kí n tó stop pé mi ò gbowó mọ́ sáàkáǹtì mi gan tẹ́ ẹ̀ dáwọ́ yín sí mo stop ẹ̀ ló fi di pé mọ́mí Grace Ọmọ́tọ̀ṣọ́ ló ń gbowó ni wọ́n gbowó mi ò bí wọ́n pé mọ́mí èlò ni wọ́n dá fún yín nínú group tí bá parọ́ ìta ni mo ti sọ jẹ́ kí n tẹ̀ pé yọ̀hún kan lè join mi lórí show so that tí bá parọ́ kọ́ wa máa já irọ́ mi ò pè wọ́n rí pé èlò ni gbogbo lédèdà nígbà tí bàbá Akíntóyè fẹ́ ṣọjọ́ bì àwọn ọlọ́mọ mọ̀ràn wá wọ́n ti kú wọ́n ti pákọ́ tó pè mí bàbá wa pè mí pé Lady K ó yá wọlé sí meeting a ṣe meeting nìkan a fẹ́ kó wá gbọ́ kó wá ṣe bàdẹ̀ wọlé ìyá mi bàbá mi ẹ má bínú o mo busy ni o kí ló ṣẹlẹ̀ o wọ́n ní báyìí kásà báyìí káwòdì ìtẹ́ bá ti ṣe náà ni gbogbo ẹ̀ ló ti dá bí mo ṣe máa ń sọ fún wọn ni nọ́mbà mọ́ mi ìdá ẹ jẹ́ má bínú mo fẹ́ pé ìyá yẹn kọ́ lè join mi lórí show àbí mo tún ti lose nọ́mbà wọn ẹ jọ èyí tẹ́ bá expect kọ́ lọ́dọ̀ mi tí bá pé yìí ìyá fóònù jẹ mí o gbogbo nọ́mbà kọ́ máa ń delete lórí fóònù mi ni ẹ jẹ́ pé ìyá yẹn kọ́ join mi lórí show tí bá pa kọ́kọ́ lè wá máa já mi mo ti ń pè wọ́n ẹ lọ́ màmí báwo ni àlàáfíà làwà màmá mi mo wà lórí ètò mo dẹ̀ fẹ́ kẹ́ wà ń bíbà mo ń sọ ọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ máa ṣẹlẹ́rìí mi
ìtì bá ti parọ́ ẹ̀kọ́ sí comment section. Okay, ẹ ṣí mà. Ṣé ti rí báyìí so that kò ní dàbí pé ó pé wọ́n lẹ́yìn ni. Bí òbí rí pé èlò lọ́dá màmá yìí lọ́ máa contribute lọ́ máa gather everything jọ pé ẹ̀yin bí group bóyá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin group ẹ jẹ́ ká ṣe báyìí tọ́ba dẹ̀ ti ní iye báyìí ó dáa tèmi lélẹ̀ màmá ẹjọ́ fi ṣe kọ́ tẹ bá fẹ́ fi ṣe mi ò yẹ anybody lọ́wọ́ wògì I'm a free person mo dáwó ni yàtọ̀ sí group mi ẹnu mi gbà ó ní àwọn gbàgbọ́ tó lọ́ fẹ́ dá owó kan lọ́ fẹ́ fi ṣe kíníkan èmi tún fi owó lé wọn kiri nínú group tí mi ò mọ ọbẹ̀ ní tó ṣi ẹ̀yin máa já mi nìṣó mo wá bẹ̀rẹ̀ sí pépé ẹjọ́ mo gbọ́ pé wọ́n fẹ́ fowó kan ṣe kankan nínú group báyìí mo gbọ́ pé wọ́n fẹ́ fowó kan ṣe kankan ẹjọ́ àkáǹtì wọn lọ sanwó yẹn sí I can even say it outside Baba Gani Alagbara can be my weakness mo dìde tún pé àwọn náà pé ẹsà ẹjọ́ mo ń gbọ́ fìyèfìyè pé wọ́n lọ dáwọ́ kan nínú group báyìí ẹjọ́ torí Ọlọ́run èmi náà fẹ́ dá mo fẹ́ dá sí ọlọ́kẹ́ bówó yẹn ṣe jẹ́rìí bó ṣe jẹ́rìí wọ́n fẹ́ lò fún state by state mo dẹ̀ kó owó sílẹ̀ pé yá state márùn-ún mo dáwó síbẹ̀ ẹjọ́ torí Ọlọ́run mo ní mo ti pẹ̀lú àwọn tó fi Yorùbá nation jalè òun mo ṣe ń sọ àwọn tó lè bí ẹbí weakness ṣé Baba Gani Alagbara kéré nínú ayé ni àbọ̀ kéré nínú struggle Yorùbá nation mo dìde fi fóònù lé wọn kiri ni pé mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe kankan ọdẹ ṣàlàyé fún mi pé bẹ́ẹ̀ ni ọmọ owó báyìí state báyìí mo dẹ̀ ló yá mo dáwó sí state márùn mo dẹ̀ kó lẹ̀ wọ́n bá tí mo lágbára mo ṣe apart from that mélòó gúrùpù tí mo fẹ́ kà pé mo dáwó sí mélòó kò ṣeé kà mi ò sí nínú àwọn tó fi Yorùbá nation jalè ẹjọ́ èyí tẹ́ ń ṣe show ayọ̀lẹ̀ ń ṣe o Ọlọ́run ló fún yín lọ́rọ̀ sọ but ẹjọ́ ẹkọ̀ yọ létí lédíkè kúrò ẹni tó bá ní ojú lójú ń tì ojú ń tì èmi wípé ẹ̀ ń kó wa pọ̀ wípé a fi Yorùbá nation jalè ẹjọ́ torí Ọlọ́run ojú ń tì èmi mo èmi bẹ́ẹ̀ yín ni ẹ yọ mí kúrò náà àwọn tẹ́ bá ṣe ṣòfò ẹ yọ mí nígbà tó lọ́ máa ṣe rálì kan last ẹ káàbọ̀ sórí ètò mà tó lọ́ fẹ́ ṣe rálì kan last tó ní òun ní kíní kan máa fi ṣe kíní kan màámi ti wà bíbá God bless you ìyá mi bí ní wáyé tì tó lọ́ fẹ́ ṣe rálì last wọ́n máa ṣe gbá máa ṣàwọ́ máa ṣe kí kòkó bá máa ṣàṣùn màámi yìí pé mi mo ní màámi kí lẹ fẹ́ ká ṣe báyìí ọlọ́wà náà gbọ́dọ̀ gbẹ́yìn mo lóòótọ́ lọ́rọ̀ tó wà lẹ̀ ó yẹ pé meeting group meeting ládẹ́ pé group meeting ó yá gbogbo lé ọmọ nídìí owó emergency money ó báyìí bàbà ó dẹ̀ fẹ́nu sí àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáwó yẹn ẹsẹ̀kẹsẹ̀ èmi náà dẹ̀ ṣe kí ni ó yá 50,000 tèmi náà lélẹ̀ ó dẹ̀ ajúlẹ̀ kó tó di pé pẹ́pẹ́ yẹn pọ̀ mọ́ ó di yam skata so mi ò pẹ̀lú àwọn tó ń ṣí group tó ń forúkọ Sunday Igboho gba owó nínú group mi ò pẹ̀lú àwọn admin mi ní kódà màámi yé mi àti wọ́n sì sọ̀rọ̀ resent màámi ti bá parí ẹjọ́ ẹ̀kọ́ sí comment section ọ̀kẹ́ pé wọlé owó tá a dá last mo dìde sọ fún wọn ni mo ní màmá àwọn gọlọtì ẹpẹ mi láàárọ̀ ọjọ́ náà lọ bí àtọ tẹrìbọ lọ sọ̀rọ̀ ìyá ìké gbogbo àwọn tá a jìyà fún Yorùbá nation á máa jọrọ o ìyá inú ọkọ bí ò lè sọ nǹkan tí wọ́n lose ṣẹyẹ Ọlọ́run náà mi ní ọjọ́ kan ìyá inú àbájọ lọ ṣẹ̀wọ̀n l'Àbújá ni nígbà tí mo wà lé Ìgbòho màmá yìí láwọn fẹ́ wá kí mi àwọn fẹ́ wá sùn ọ̀dọ̀ mi mọ́jú mo ní tó bá dàrọ lẹ máa bọ̀ ká ní màmá yẹn wá lálẹ́ ẹjọ́ yẹn ni wàhálà ìyá àjọ d'Àbújá ni because mo mọ̀ pé àwọn onílé deny ìpàwọ̀ ìṣe Yorùbá nation wọn onílé deny and the more tó bá ti deny báyìí àjọ lọ ni níbi tí màmá yìí tí wọ́n sacrifice a lot dé wọ́n pàdánù so many things wọ́n gbé wọn sórí social media wọ́n bully wọn wọ́n ṣe oríṣiríṣi fún wọn nínú ìrìnàjò Yorùbá nation yìí nígbà tí wọ́n pè mí wọ́n ti pè wọlé ẹ̀ka gbọ́n tó fẹ́ bá wa sọ ẹ ló mà. àlàáfíà ni ìyá mi. àkúṣàkú sí mi àná. yes ma. ẹ̀mí àwọn adó tiẹ̀ kò ní ṣe kiri. àmì Jésù. àwọn ọmọ mi kọ́ báwo lẹ́bí sìn tó ajé ìyàn tó wà sọ wá sọ ọ̀pẹ́ ẹ̀rẹ́ dára fún gbogbo wa. àmì Jésù. má bàa gbọ́ wọn wí ojú tó rọ̀ ló kọ́ ẹ̀yẹ àti àṣà pọ̀ ojú tó rọ̀ ló kọ́ ẹ̀yẹ lé àti àṣà ló kọ́ pọ̀ ọ̀dẹ̀ lẹ́bi gbọ́n Ọlọ́run tó wà lókè yìí ọmọ òkun kálukú àárín nínú ìrìnàjò yóò mọ̀ á ti sọ fún kálukú lẹ́bi ìṣọwọ́ ẹ̀ èmi pọ̀ ní Dublin bí mo fọwọ́ mi wò pé ìgbó anybody now ó lọ Nàìjíríà ọdún fún fẹ́ lóṣù mẹ́ta ó kọ́ra lóṣù mẹ́jọ ń bẹ̀ tó yí Yorùbá nation ó fi ọmọ síbí àkọ́kọ́ sáwọn pé ọmọ pé ẹmu àbújá lọ abẹ́fẹ́ lọ ní àbátí mẹ́fẹ́ lọ àwájọ kó àkọ́lé díẹ̀ mo wà bẹ́ẹ̀ olóṣù díẹ̀ mo wá fún wá kí ẹ okó orí mi wá kí ẹ omi alẹ́ kan náà yìí ó máa lọ àbàlàjọ yẹn fún láti àjàmàlà wọ́n wá ní àkọ́má tó ti lọ wọ́n ní àbàtàrà tó máa sùn tí kì í lọ wẹ́ wọn tí kì í lọ wẹ́ ọmọ mi tó mọ̀ padà bọ̀ òdélé bàbá kò délé jọ yẹn lálẹ́ jọ yẹn gbọ́ gbogbo ọmọ yẹn alákẹ́ pàkúlẹ̀ àké máa gbé alákẹ́ pàkúlẹ̀ àké máa gbé alákẹ́ àké wọ́n tún wá ní òòjẹ́ ní sùúrù ṣùgbọ́n ìpọ́dà rọ̀dà
máa lọ ọmọ yìí kéńké ìfẹ́kọ̀ lọ nìyẹn ok mo wá fi dúró ọjọ́ yẹn mo gbọ́dọ̀ náà ti gbọ́ sí wa ẹ̀rọ ìgbò wọ́n òwe tí wọ́n sọ kó gbùdà yìí bẹ́ẹ̀ tàbí olóòrùn tàbí láti ká máa bọ̀ wọ́n ti blọ́ọ̀kì gbọ̀nù tó ọkọ̀ tó kálukú kó sọ wọn ò lẹ́bi èmi kọ̀ wọ́n pé bí ọlọ́run ti ń bẹ sí ẹ̀mí ẹ̀ ìjọba lára àgbọ̀ ní gúúpù tó dálẹ̀ gúúpù tí mo wà ní Yorùbá nation more than 10 ó yẹ ṣe ẹ̀tọ́ mi mo ná owó mi ní ìgbò wọlé anybody èmi sí kúrò láwọn tó ṣe show off òtítọ́ lóyìnbó wọn lókè ó mọ̀ fọ́ play ìgbòho anybody ó tẹ́lẹ̀ ṣe Yorùbá nation àwọn tó ṣe kárí ní ẹ̀tọ́ àwọn kan wà kárí náà ṣe tọkọtọkọtẹ wa àwọn tó ṣe tọkọtọkọ ń bọra wa show off alágbòójú àwọn àgbòójú ìsọbìṣà I don't believe in that wọ́n ti pé kálukú ṣàpáṣe rìn àwọn ẹ̀lò kówó jẹ àbújá lè kún ọkọ̀ náà èmi wà gúúpù ẹ̀kú tó ṣínú wà ń bẹ̀ kódà ń kọ́ owó dání gan ohun dá sí èmi owó dání ó lọ ọkọ̀ ó wà lọ́wọ́ mi. ṣẹgbọ́n kan tó sọ wípé owó ṣì wà lọ́wọ́ àwọn ṣẹ́wọ̀n gbogbo sọ̀rọ̀ yẹn kí n tó pé wọ́n lórí fóònù. àwọn ò ní èyí ìgbé wà lọ́ọ̀tì tí mi ò dájú sí. so ọjọ́ ẹnu àwọn kálukú rẹ̀ mi kọ́ àṣìṣe kìkan máa sọ àwọn kò ní olè òyìn àwọn ti ṣe nǹkan nínú ìrètí àjò yìí ìwádìí àṣẹ láríkà àbá lè mú oyin àwọn tó bá tó lẹ́nu àwọn tó ní kàn ṣe kárí máa ń wọ́n má kárí ni èmi àpótọ̀ fún tọ́sán ọdún wọ́n bẹ̀rẹ̀ ní ìrìnàjò yìí ni yàtọ̀ ẹ̀ẹ́dẹ́ àárín lọ yìí ó sọ fún tẹ́ ṣe kárí ẹgbẹ́ mi ìrìnàjò yìí ni kò sí kóyìkì kan náà yìí pẹ̀lú anybody ní ẹ̀jẹ̀ tí ipò àti ìṣùbá yìí kóyìkì ni èmi wọ́n bọ́ rẹ̀ nínú Facebook fún tẹ̀lé lọ́tí gbogbo fún àmà ti wọlé àwọn òjẹ́ kóyìkì gbogbo wọlé tó gbogbo ní ẹlẹ́dọ́kọ̀ gbogbo nǹkan tó jẹ́ ẹlọ́ sí dáa ẹ̀ ní ìdí ẹ̀ èmi jáde pé ẹ̀jẹ̀ kan lọ ṣe kó dáa lóòótọ́ ìgbò rẹ̀ anybody ọwọ́ táwọn yìí àwọn ìlú ọlọ́run wọ́n yẹ pé ọ̀sán àfẹ́gbà pàtàkì ó sì bá àṣẹ́rẹ̀ fáàrin tó bí yìí ọ̀tàlùkù ṣáà ṣe àkọ́kọ́ ṣe ẹ̀yìn kan kí wọ́n ti lọ dalẹ̀ lẹ́yìn most of you yàrá lọ dalẹ̀ pé ọ̀nà ló kọjú láàrin gbogbo yín àtọ̀lẹ̀ ẹ̀yìn tẹ́gbẹ̀ ẹ̀kọ́ ló lé yín kan ló lè gbogbo yín ní tó wà ní ṣe ẹ̀mùkú tẹ̀ ń ṣe ṣe ti gbọ́ bá èmi ò ní ẹ̀fà parọ́ fún yàn bí ò dẹ̀ ní tìtorí pé káyé lè rí mi nírí pé ọmọ yìí innocent ni kí wọ́n máa sọ àstámọ́ àwé mọ́ fún yín mo clean dákú lórí ìrìnàjò Yorùbá nation ẹ̀yẹ èèyàn kò sí nǹkan náà tí mi ò lè fi bùgá lórí ìrìnàjò ìṣá mi ò já anybody lólè mi ò fi anybody parọ́ gbowó mi ò dẹ̀ fi ara mi gan parọ́ gbowó lọ́wọ́ ìran Yorùbá bó bá ti rí ni mo ṣe máa sọ. last month Tádá ó sì wà lọ́wọ́ màmá yìí last week tí màmá yìí pè mí ni mo sọ fún ọmọ ní mọ mi tí yáyí gé lórí ìrìn àjò yìí ni màmá yìí lóòzọ kọ wọn sí ẹ̀yin ni mọ àwọn nǹkan táwọn èèyàn ń là kọjá tó bá jẹ́ pé èmi náà lo 1 week sí l'Àbújá ni yasẹ láti dòkú náà àìdòkú yasẹ lẹmọ tí mo fèsì náà ṣé àbàràbà ìtọ́ lára yasẹ lẹ́dẹ̀ nìyí kò tọ́ náà torí mo fi pákéjì ìrọ̀ sí kò tọ́ lára yáyẹ dèrè lẹ́nìí kìdẹ̀ ń ṣe pé àbí àtọ́ bá gba Yorùbá nation ṣàá ló lè tọ́ lára yáyẹ tí mo dé bá lára yá mi kò tọ́ dèrè lẹ́nìí ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ kàn yọ mí kúrò nínú gbogbo géèmù olè níwọ̀n ẹjọ́ ẹ má kó mi mọ́ wọn mọ́ I face a lot I paid a lot please màmá Bọ́lá mo bẹ̀ yín tẹ́ bá ti fẹ́ máa ju swọ́ọ̀bù yẹn ẹ wò ẹ jẹ́ kí n kàn wo máa wo swọ́ọ̀bù yẹn kí n máa fi kúrò sí ẹ má fi mi sí bọ̀ ẹ kàn ọ̀jọ́ àṣàdùn ní talk show ẹjọ́ gbogbo yín kọ́kọ́ tá mo fà wọ́n méjì yẹn mo fi dárúkọ gbogbo èyí tó kù ẹjọ́ torí ọlọ́ tẹ́ bá ti ju swọ́ọ̀bù àwọn tó jalè ìrìn àjò ẹjọ́ ẹ yọ mí kúrò ẹjọ́ ẹ ní sunkún láyé yín ẹ ní rí bàdújẹ́ tẹ́ bá fi sunkún ayérayé because dìbò tí bá gbọ́ pé olè ní wáyé omi já máa jábọ́ lójú mi màmá ìlú ìzọkọ wọn àsìkò tó yẹ kó dúró kó tọ́jú ọkọ wọn gbọ́n ó di Nàìjíríà àgbàgbà bàbá bó bàbá lọ sí àìmọye ibi tó sọnù nínú ìrìnàjò yìí torí Yorùbá nation ni ìyá tó bí olóyè fúnra wọn ṣe kú torí Yorùbá nation ni ìyá tó bí Démọ́lá ṣe kú ni ìyá tó bí Démọ́lá kódà pé bàbá Táíwò náà kú yes bàbá Táíwò náà kú bọ̀bọ̀ kan náà mo tajọ lọ sàbújá bàbá títẹ̀ náà lọ sí lórí ìrìnàjò yìí náà ni ìgbà tí màmá pè mí last week tó bẹ̀rẹ̀ mo ní màmá ẹ má sunkún mọ́ ọlọ́mọ bó ṣe máa ṣe ohun tí mo fẹ́ sọ fún yín nísìnyí wípé owó tó wà lọ́wọ́ yín ẹ lọ fún everybody lówó ọkẹ bẹ́ẹ̀ mi náà mo wò tèmi náà màmá yẹn faraya pé ṣé bá ṣe fẹ́ ṣe adé ẹ lọ dánwó everybody padà ẹ mọ̀ wọ́n ti yín ẹ lọ béèrè nínú gúrúùpù méjèèjì ìjọ wo ni wọ́n ti gbọ́ pé Lady Gate wá bá wọn sọ anything the last meeting tí mo lè ní mo bá wọn ṣe nínú group òun nígbà tó lọ́ fẹ́ ṣe rally declaration ni mo bá wọn ṣe meeting last and before that tí mo ti rí bí gbogbo nǹkan ṣe lọ ìta gbogbo mo ti sọ yìí àwọn group member mi wà bí báyìí mi ò ṣe déédéé nínú group mọ́ mi ò sọ̀rọ̀ sí group because èmi ò mọ bó ṣe parọ́ fún mi ò mọ bó ṣe sọ àtàmọ́ àwẹ̀ mọ́ mo ya wọra sábì ò sọ̀rọ̀ sí group kankan meeting ìbọn pé meeting mi ò ní ṣe
màá kàn máa wo fóònù mi báyìí kó máa ríǹgì bẹ́ẹ̀ ni mi ò ní join kì í ṣe pé mi ò rí nígbà mo dẹ̀ tí mo bí sí gbogbo ẹ̀ lọ iná mo ní kọ́ dáwọ́ padà fún everybody èmi kan fẹ́ gbowó tèmi ẹnu mi gbẹ èmi náà lówó ń bẹ̀ kọ́ máa mú tọ̀dọ̀ mi náà mo dẹ̀ sọ̀rọ̀ sínú gúrúùpù gbà mo rí pé màmá kan sunkún tiwọn ni mo ní gbogbo ilé a máa ṣe meeting important meeting o gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ dáwó last ẹ jọ kẹ́mi sọ pé present níbi meeting yẹn àwọn èèyàn mọ̀ tí mo fẹ́ bá wọn sọ wọn mọ̀ pé mo fẹ́ dáwọ́ everybody wọn padà fún wọn ni èmi ẹkùn paramọ́lẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí paramọ́lẹ̀ mi kọ̀rọ̀ wọ̀ sí kò sí lọ́wọ́ mi ọwọ́ màmá tó wà lẹ́gbọ́n wọn tó sọ síta mo fẹ́ rí fọ́ọ̀nù owó everybody owó tó ní kó dá fún declaration àwọn gúrúùpù mi dá a lot of money mo fẹ́ dáwọ́ gbogbo wọn padà fún wọn mo fẹ́ dá padà kébí náà dé gba ti tèmi náà tó wà ń bẹ́ẹ̀ n bá gba tèmi náà sí ìyá rẹ̀ náà lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá ìrìn kan fowó mi ṣe kọ́ lọ́ má já ṣàṣe dànù mọ́ láyé wa so ẹ jọ bóyá ṣe jẹ́ nìyẹn ẹni tó drop comment yẹn àwọn ọlọ́jà kadé bíi tadé kì í ṣe tí mo gbé wá nìyẹn kí lórúkọ nìyẹn náà ok Akínọlá Moshood àwọn ọlọ́jà ká sọ ìwọ̀nba tá a sọ ìwọ̀nba declaration tí mo ṣe àwọn ọlọ́jà kì í ṣe so disclaimer mi pẹ̀lú àwọn olè now ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin tí bàbá wọn kógun wọlé tó gun yẹn dẹ̀ jáwọ́ báyìí sí bíkọ́ tí ogun ọba máa jà yìí ni ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ẹ̀ ní máa fojoojúmọ́ wá sórí social media kẹ́ máa wá pariwo tẹ́ bá wá ń wẹ́ni tí ẹ fẹ́ bá jà kì í ṣe Olúbàdàn lẹ́ máa bá jà ní gbogbo ọ̀nà Olúbàdàn ṣẹgbẹ́ bàbá yìí ẹ jọ kí má yẹn tó máa dẹ̀ tún béèrè any question lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation yẹn jọ kí n lè máa continue program mi I have something to do. ẹ gbọ́ nítorí orí Olúbàdàn kì í ṣe ẹgbẹ́ bàbá yìí tẹ́torí ẹ̀ fẹ́ kú sórí social media tẹ́torí ẹ̀ forí gba ìpè tẹ́torí ẹ̀ ṣe kí ni tẹ́torí ẹ̀ fi orí gba ìpè Olúbàdàn ṣẹgbẹ́ bàbá yìí nítorí orí tọ́mọ wọn tí wọ́n sọ̀rọ̀ nípa connection kéèyàn fi ní ẹnu Olúbàdàn ṣẹgbẹ́ bàbá yìí tọ́mọ tí wọ́n sọ̀rọ̀ nípa owó kì í ṣe ẹgbẹ́ bàbá yìí ní gbogbo nǹkan Olúbàdàn fi ju bàbá yìí lọ tẹ́ bá ya ọmọ àlè ọmọ ìrọkíran tí ẹ padà sílé tẹ lọ wá àwọn sàwáwù bàbá yìí tẹ máa fi tayé lórí social media ẹ lè f'Olúbàdàn tayé lórí social media tó bá ní kí bàbá yìí lọ sílé bàbá ẹ kó lọ gba ìdàṣẹ́gun tó bá lòun ò lọ wàhálà ayé yìí nìyẹn ta ló ní ìṣòro ẹ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bàbá yìí tuurutu ṣé wọ́n dárúkọ yìí ni ẹ̀yọ́ mọ̀ràn kí wọ́n tẹ̀ láàrò jinlẹ̀ like father like children ni bàbá yóò ní làákàyè ẹ̀yin náà tún wá ponú ẹ̀ ní làákàyè bó ti wù kó mọ nígbà tó bẹ̀rẹ̀ sí ní wọ́n bàbá yìí tí bàbá yìí dẹni tí ò ní yìnbọn láàrin lọ́balọ́ba ẹjọ́ torí Ọlọ́run ṣé wọ́n dárúkọ lè dínkèdè ibi tó yẹ kí bàbá yìí ti sọ ọpọlọ kalẹ̀ nìyẹn èmi dẹ̀ sọ́jọ́ kìíní àná wọ́n ní lókì ẹ̀ tí wọ́n bá wú ẹ tí wọ́n bá tiẹ̀ jẹ́ lórí àpèrè tó wà wọ́n ní wọ́n ní dárúkọ lè dínkè o orúkọ ẹ lọ́mọdá o tó bá wú ẹ tó ní ẹ kúrò lórí àpèrè tó wà yẹn wọ́n ní dárúkọ Ààrẹ Àlùmọ̀rúfù o orúkọ ẹ lọ́mọdá o orúkọ ẹ ló máa wà nùtàn o ọ̀tẹ̀ tí bàbá yìí dé la bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn àṣírí ìtàn tó lágbára ìlú Ọ̀yọ́ ibi tó yẹ kẹ́ ti jòkó kẹ́ ti ràrò jinlẹ̀ pẹ̀lú bàbá yìí nìyẹn ibi tó yẹ kẹ́ ti sọ ọpọlọ kalẹ̀ fúnra yín kẹ́ ti ro àròjinlẹ̀ òun nìyẹn ẹ wo ìtàn tí wọ́n lọ sí lórí ọ̀rọ̀ ayé bàbá yìí bí Ṣàngó Aláàfin Ṣàngó àná bó ṣe ṣe kinní kan bí kinní kan ṣe ṣe kinní kan bí kinní kan ṣe ṣe kinní kan ẹ wá jẹ́ kí wọ́n gbó dìpù ṣẹ́rọ bíbí orí ni mo rí gbogbo ẹ̀ lórí social media mo kàn wó yìí báyìí pé ayé ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ lélẹ̀ àfìgbà tẹ báyé bàbá yìí jẹ́ tẹ jẹ́ kí etí bàbá yìí kó gbọ̀ngbọ̀kúgbọ̀ ìtàn tí bàbá yìí gan mọ̀ story tí ọ̀rẹ́ ni sọ fún nígbà tóun náà ti gbágbádá ogun wá tẹ́yìn ọmọ náà dẹ̀ ti ṣe kí ni tẹ́ ti dábòra ó wá bẹ̀rẹ̀ sí ní gbọ́tọ̀kìtàn àwọn ìtàn bànújẹ́ àwọn ìtàn tí ò ṣe máa gbọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire pàápàá ní odidi ìlú yín wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tún fún bàbá yìí orí yóò sì pé ẹ wá wò títí pé òkè o ẹni tó wá kù tẹ́lẹ̀ fi tayé Olúbàdàn ni ẹ ti gbàgbé ni wọ́n ní bólúbàdàn bá wọ ṣòkòtò pépé ó mọ ẹgbẹ́ bàbá ńlá kú bàbá ẹni tó ń ṣe Olúbàdàn àti bàbá yìí wọ̀ sí nínú sàwáwù ẹ gbàgbé bẹ ṣe jẹ́ ọmọ ẹ gbàgbé bẹ ṣe jẹ́ ọmọ tó bá tún wọ́n sọ̀rọ̀ nípa àwọn ọmọ kan tí wọn kì í ṣe ọmọ àlè ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ ọjọ́ bá tún kọ́ màkúrọ̀ sí fídíò ọmọ àlè Ọ̀yọ́ tó bá tún wá jáde ṣe ṣó fún Olúbàdàn èmi náà wá fún yín ẹ gbọ́ máa wá fún yín tẹ bá ya ọmọ ìrankíran máa ń rán yín sílé máa ń rán yín sí àwọn tó máa dùn
àwọn kan wà tí bá ṣe show fún yín kó jẹ́yàn 10 báyìí ló bá wò mí tí bá ṣe show fún yín ó lè má dùn wọ́n tó wá sọ̀rọ̀ o tó joyè aṣọ́nà ọmọ tó forí bàbá àtìyá ẹ̀ gbọ́pọ̀ ó lè má dùn ẹ̀ o ṣùgbọ́n àwọn bàbá àti ìyá ẹ̀ tó wà nílé wọ́n á sunkún lábẹ́ aṣọ tẹ́ta ló tún lọ tán Lady K ọmọ tí ò lépo lójú bẹ́ẹ̀ ni mi ò lépo lójú tó bá kọ tàwọn òpó ònú ayírádà bíi titi yín ẹ̀yọ́ mú àlè Ọ̀yọ́ ẹ fi Olúbàdàn lọ́rùn sílẹ̀ Olúbàdàn kan ló bà ti bàbá yín jẹ́ Olúbàdàn kan ló ní kí bàbá yín wẹ̀wù gbéraga kó wẹ̀wù re kó wẹ̀wù òmùgọ̀ òpònú Olúbàdàn kan ló bà ti yín jẹ́ o ẹ ṣòwò yín lọ́tọ̀ ẹ ṣorí burúkú yín pẹ̀lú bàbá yín tó lòun ò ní gbọ́ òun ò ní gbà tó bá sọ ní kọ̀rọ̀ tó bá sọ pẹ̀lú òwe tó bá sọ pẹ̀lú ẹ̀rín tó ní tinú òun lòun fẹ́ ṣe tó gbẹ́wù irin wọ̀ Olúbàdàn kan ló bà titi yín jẹ́ ẹ fi titi yín ṣe titi yín ẹ fi Olúbàdàn lọ́rùn sílẹ̀ ẹ bá ṣí ẹ̀ ṣó yẹn tẹ wá Facebook àti YouTube tí bá ṣe tó máa wá kọ́ ti ṣó yìí síta ibi tó jẹ́ ti tàwọn ọmọ Ọ̀yọ́ ì máa ń gbé lọ́tọ̀ torí àwọn lọ́dẹ mẹ́sẹ̀gì tí mo fẹ́ pàṣẹ jù akọ̀sáré yà sórí ọ̀rọ̀ 419 òṣì àwọn 419 ni ẹ ṣeun jàre Engineer Adé God bless you sir ẹ gbọ́ Olúbàdàn kan ló bà ti bàbá yín jẹ́ bẹ́ẹ̀ bá sì ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ti bàbá yín pa tẹ́ ti gbọ́gbọ́gbọ́ tóun náà lọ gọ̀lúgọ̀lúgọ̀lúgọ̀lú bí ẹran tí ò ní wo wà láìtàláì kò tún kún kankan lára láàfin lára Olúbàdàn kò tún irun kan báyìí lára Olúbàdàn ẹni tó dé tó yẹ kó jókòó kó kọ́kọ́ wo géèmù Nàìjíríà kó farabalẹ̀ wọ́n ní bọ́mọdé bá mọ wọ́wẹ́ abágbàjẹ́ ẹ̀yin náà wojú ayé lóde ẹ̀yin ọmọ Yorùbá ibi tó ń ṣe lára bàbá yín sí ọmọ Yíbò ló tún lọ fi joyè nílẹ̀ Yorùbá ẹ̀yin èèyàn láti ìgbà táláyé ti dáyé mi ò gbọ́ pé àwọn fọ́fadà wa lọ́yọ̀ Aláàfin wọ́n gbé oyè fún ọmọ Yíbò kẹ́ lè mọ ibi tí owú jíjẹ tó bá yẹ bàbá yín gẹ́dẹ́ ayé àtijọ́ ló bá sọ wípé bàbá yóò ṣe bí ẹnìkan ají ṣe bí bàbá yín lọ́rin nísìnyí ẹ gbàgbé òṣì tẹ́wá bí wọ́n sí bàbá yín tí ó ti ń yọ ṣe ó ti ń fojú kòkòrò ṣe ohun tí ò yẹ kó ṣe kò sí ohun tó fẹ́ rí lára bàbá yín ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́ tí wọ́n fẹ́ jíwò tó fẹ́ kọ́pì ẹ fún wa ní ohun tí bàbá yín gbé ṣe tó jẹ́ kó rí lọ́balọ́ba ládéládé kó rí wọ́n wú kọ́ wò pé yéè èmi náà ṣe ohun tí bàbá yín ṣe kó sí bàbá yín ló dẹ̀ wo ohun tí wọ́n ṣe ẹ̀rí pé ti balẹ̀ jẹ́ ẹ ti bàtọ́ lé yín jẹ́ ìtọ́lé yín ò dà mọ́ ẹ ti yí padà ẹ sọ́ dìtọ̀ ogun ẹ sọ́ dìtọ̀ jọ̀gbọ̀n ẹ sọ́ di wàhálà ẹ ti sọ̀tọ́ lé bàbá yín ẹ ti sọ́ dìdàkudà ọmọ àlè ní yẹn ẹ ti balẹ̀ jẹ́ ẹ̀yin ọmọ àlè ni wọ́n fi lélẹ̀ fún nílùú Ọ̀yọ́ ẹ ti balẹ̀ bàbá yín jẹ́ ilé bàbá yóò níyì mọ́ kò sí olórí ire kan alálùbáríkà kan tí ó wà bá wọn dáṣà sí wípé èmi náà fẹ́ ṣe bí bàbá wọn ṣe ń ṣe nílùú Ọ̀yọ́ níbo bàbá wọn tí ò róhun kankan gbèsè bàbá wọn tí ò sí gùdẹ sáàpù kankan lára ẹ̀ mọ́ bàbá wọn tó bímọ ẹran agbógunde Ògúnwọ̀lú ó wá bí àwọn ọmọ ẹran àwọn yẹn náà wọ́n jagun lọ wọn ò wá fọpọlọ pípé ṣé wípé ẹ̀dẹ̀ wò sùsù ẹ̀dẹ̀ balẹ̀ ọlá bàbá yín jẹ́ báwọn bàbá yín tó bá fi ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bá fi gbé ẹ̀wù eré wọ̀ ẹ̀wù ìgbéraga ẹ̀wù wàhálà ẹ̀wù èmi ni mo tó bá ìwọ̀n ní débi tọ́ dé wọ́n lọ bá dẹlẹ̀ fún Lámìdí Adéyẹmí ọ̀rúnrẹ́ bàbá kọ́ lọ bá dẹlẹ̀ fún wọn iwájú tó kọjú sí kó dá o ẹ̀yìn tó fi sílẹ̀ káwọn mú àlè kọ́ má babẹ̀ jẹ́ o tó rọ́ ti bàjẹ́ lọ báyìí ẹ̀yìn tí Lámìdí fi sílẹ̀ àwọn mú àlè ọmọ ìrọ́kírọ́ ti bàjẹ́ ẹ padà lọ sílé bàbá yín ẹ lọ gbàdà ṣẹ́gun kórí yín lè pé orí yóò straight kó lè straight ọ̀nà yín tó ṣókùnkùn kó lè mọ́lẹ̀ káwọn ọmọ ìrọ́kírọ́ àwọn ọmọ kọ́ mọ́ kọ́yé ṣe kí ni kọ́yé sọ́kòsó rùlé olórùlé ní gbogbo àwọn ọmọ Ìbàdàn bá wá dákẹ́ tó bá ń wòye pé ṣé Olúbàdàn lẹ́yìn ọmọ ọ̀rọ̀ kíwọ̀n yìí sí ibú ẹ mọ̀ pé ibi tí yà máa jẹ lára bàbá yín ni wọ́n wòye ẹ mọ̀ pé bàbá yín ló máa forí kó yà TikTok má ṣeré kéré gbàgbára lẹ ẹ̀yin tí TikTok ẹ bá mi tap TikTok má ṣeré kéré o mi ò fẹ́ change kiri tá lò page ẹ̀yin tí TikTok ẹ̀yin náà wo bá ṣe pọ̀ tó kẹ bá lè bá mi tap tó yẹ kẹ ti gbé tap yẹn wọ bí 20,000 like kẹ wá wo bó ṣe máa boost kò sí ohun tó bá lè report wà láàyè TikTok ò ní gbà tí like yẹn bá lọ lẹ́sẹsẹ a mọ̀ pé yes ó tà ń ṣe àyè ó make sense ni àwọn ìsọmọ àlè àìsọmọ ọ̀rọ̀ kíran àìsọmọ àtòkò wa balẹ̀ jẹ́ àgbẹ̀ yóò di ká wá lọ sọ̀kò bànújẹ́ sílùú ẹ bá a ṣe ètò dáhùn ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu ọmọ ọ̀rọ̀ kíran yìí aṣọ ọ̀nà ọmọdé yín tó fẹ́ forí bàbá yín gbọ́ pé tó bá tuntun ti bí aláya bàbá rẹ̀ dá kó tún jáde f'Olúbàdàn nínú yín
bàbá yín níyà rẹ̀ ó jẹ bàbá yín tẹ́lẹ̀ ń gbè níjà òun níyà ó jẹ ayé bàbá yín lẹ̀sìn bàjẹ́ ẹ jẹ́ kí bàbá yín lọ lé bàbá ẹ̀ kó lọ gbàdà ṣẹ́gun kó rí yín lè pé kẹ́ lè ṣe nọ́mà bí bàbá yín bá ti lọ gbàdà ṣẹ́gun ni ládàradà tẹ́ ń ṣe kiri tẹ́ ń fẹ́ níjà Fọlájà yìí gbogbo ẹ̀ máa dópin ẹ lọ gbàdà ṣẹ́gun lọ́wọ́ bàbá yín ọ ń pè yín léfẹ̀ ẹ lọ rèé gbàdà àwa wí tán ẹlẹ́yìn ló lórí aládé ó mà dìpù gan o ṣé a mọ̀ wọ ṣé a mọ̀ tú níbo síbo gbadé tó bẹ lórí yín ni ká dúpẹ́ lọ́wọ́ Aládìgún mo tẹ̀ wá gbọ́tọ̀ Aládìgún náà yẹn náà tún wá yà mí lẹ́nu pé ó ga o ó ṣe jẹ́ pé bí ọ̀dàlẹ̀ ni wọ́n nílùú Ọ̀yọ́ mo mà dúpẹ́ tí mi ò ṣọmọ Ọ̀yọ́ ta wo ẹjọ́ dalẹ̀ bá wà ní ẹjọ́ olúwa rẹ̀ ni ọmọ Ọ̀yọ́ ta wù tí ò lẹ́jọ́ dalẹ̀ lára wọn aláìwọ̀ ọ̀pọ̀ tó rọ́mọ àlè ló pọ̀ jù lọ wọn ẹjọ́ dalẹ̀ ẹ̀gbọ́n ni obìnrin ní Aládìgún màmá kan bọ́ ta wá sọ sítórì yẹn fún wa mo dẹ̀ tún lanúlẹ̀ pé kí ló dé ó ṣe wá jẹ́ pé nígbà tó wá dórí bàbá yín lóríṣiríṣi ìtọ́ wá jáde síta bálà fi ṣògùn àná ṣe gbére gbogbo ẹ̀ láti gbọ́ báyìí bí kinní kan ṣe tó já láàfin nígbà kan gbogbo ẹ̀ láti gbọ́ àwọn ìtọ̀ burúkú gbogbo ẹ̀ ni wọ́n wú síta nígbà ayé bàbá yín ṣé kò tó kó gigi kó pé kẹ́ apply wisdom kẹjẹ kó gun omi nílẹ̀ Yorùbá nígbà ayé bàbá yín sì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtó bá dé Aládìgún ṣe jẹ́ aláṣẹwó ló gbádé fún yín owó lójú yóò ṣe gbébì kan ló ṣe jẹ́ pé ohun tó bá kan bá ṣe èyí náà fẹ́ ṣe aláṣẹwó ló fún yín lọ́ba ọ̀dàlẹ̀ obìnrin òun ló gbádé Aládìgún lẹ́yìn wàhálà ìtọ́ yóò dáa ẹyẹ wẹni tẹ́ fi kọ́rọ̀ sọ ẹyẹ wẹni tẹ́ fi kọ́ bọ́dì ẹ mọ̀ wẹni tẹ́ máa fi trend ẹyẹ ọmọ ìrọkíwọ ẹ má wẹni tẹ́ máa fi trend ayé bàbá ayé tó bàjẹ́ ní kẹlọ́ túnṣe ẹ fọ Olúbàdàn lọ́rùn sílẹ̀ Olúbàdàn wọ yín níṣẹ́ kì í ṣe ṣẹgbẹ́ bàbá ńlá kù bàbá ayé Olúbàdàn bá wọ ṣòkòtò pépé ni gbogbo ayé mọ ẹgbẹ́ ẹni tí bàbá ń ṣe kì í ṣe irú yín ẹ kó ṣì dànù irú yín kọ́ lọ sọ irú yín kọ́ lẹ máa sọ wípé títí Olúbàdàn bá wo ni irú yín kọ́ láti ìgbà táláyé ti dáyé ẹ̀gbọ́n ìtàn Olúbàdàn ni ẹ̀yin wo lẹ send request jẹ́ wẹ́ni tó wà bẹ́ẹ̀ I'm sorry I'm not going to accept it láti ìgbà táláyé ti dáyé ẹ̀gbọ́n tó Ìbàdàn ni láti ìgbà táláyé ti dáyé ẹ̀gbọ́n tó yín ni nínú ìtàn yín nínú ìtàn Ìbàdàn ìwo lódùn gbọ́ sétí ìtàn Ìbàdàn mú number 1 Ìbàdàn máa dúró tán ni Ìbàdàn ó rí gbèrègbè kiri títì ara gbèrègbè tí bàbá yéèrè lọ ló fi jẹ́ pé adé gẹ́fúrẹ́dì ló padà gbé wá fún àlè ló padà gbádé wá fún ló fi rádé Aládìgún dé bí wọn bá gbádé àlè wá fún ni kò lè rádé dé ó máa tán fún ni tán pátápátá bóyá kọ́ńtẹ̀ ni wọ́n ti mọ̀ nígbà yẹn ni kọ́ ti jẹ́ kó tán fún bàbá yín bóyá àbábà débi tadé nítorí gbà tá a tún máa gbọ́gán àtúgbọ́ nínú ìtàn ní wípé bàbá yín bàbá yín wọ́n pẹ̀lẹ́ ni tó ta ìran Yorùbá sínú oko ẹrú ogun Nàìjíríà tá a tún wà lọ́jọ́ tòní tá a jà tá a ti jà tán yìí wọ́n ní bàbá yín pẹ̀lẹ́ ni tó tà wá sínú ogun á pẹ̀lẹ́ ni tọwọ́ bọ̀wé ìwé ìbànújẹ́ ìwé tó fi colonize wa ìwé amalgamation wọ́n ní bàbá yín tún pẹ̀lú ẹ rí pé ìtàn yóò náìsì rárá ìwà ibi òun ló fi jẹ́ pé kò sí kọ̀kọ́ àwòkọ́ṣe gẹ́gẹ́ kan tá a lè rí lára yín láyé òde sí àfàwòkọ́ṣe burúkú òun ló fi jẹ́ wípé ẹ̀rí nǹkan kan ṣe káyé kó rí kọ́pì mọ́ lára yín àfi burúkú lẹ́dẹ̀ẹ́ gbé ṣe kiri nílẹ̀ Yorùbá ní sí ẹ lọ ṣeré agbẹjẹmọ́wọ́ láyé yín ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹyọ́ ọmọ Àtìbà mo sọ fún yín pé láyé yín ẹ má tún wá f'Olúbàdàn mọ́ bẹ́ẹ̀ bá wá f'Olúbàdàn àfi tí ì bá rí fídíò yẹn ẹ gbọ́ àfi tí ì bá rí fídíò yẹn ni mi ò ní fún yín jẹ máa fún bàbá yín jẹ máa fún bàbá yín jẹ orí bàbá yín tí ò pé máa bá bàbá yín straight ẹ pẹ̀lú okú ọ̀rọ̀ adùn yẹn ajo yín ẹlẹ́bẹ̀rẹ̀ tó yìí ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu àwọn ọmọ ìrankíran o fún tó fa program táwa ṣe yìí ẹ jẹ́ agbọ́n tó ṣẹlẹ̀ ó yá gbóhùn sókè ọmọ àlè ọmọ ẹrú ọmọ játijàti. ohun táwọn ará ilé Ifẹ̀ fẹ́ lélẹ́yìí ẹ bá wa tap. wọ́n ní pé kí wọ́n lè gbà pé Ọ̀yọ́ empire exist kán lè gbà pé Aláàfin ti jẹ́ baba fún gbogbo ilẹ̀ Yorùbá rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí Aláàfin Ọwádé kó lọ kí Ọọ̀ni ní Ilé Ifẹ̀ kó dẹ̀ ṣe kí ni kó lọ apologize fún. ìjọ torí olówó mú àlè ẹrú ayé jọ kí ni kíkì bàbá yín dà fún Ọọ̀ni ìrìṣà tó bá wá sọ̀rọ̀ kó má dé dàbí pé mo fẹ́ máa gbé àwọn ti fẹ̀ mọ́ra á tẹ̀wọ́ pé mi ò náà ìsìn náà ó lè dọ̀là ń sìn kó tún gbé kéèsì fẹ̀ wá máa tún wọbẹ̀ lọ ọ̀tí onímọ̀sọ̀ tọ̀rọ̀ wọ́n rí
tó bá sọ̀rọ̀ nípa ìgbín nípa ẹran tó máa kọ̀yọ̀ pa ṣé bí ti gbé bàbá yín ni níwájú ọ̀nìrìṣà gbogbo ọ̀nà gbogbo ọ̀nà wọ́n tún sọ gbogbo ọ̀nà kò sẹ́lẹ̀mí ẹ̀ gbọ́ mi kò sí ẹlẹ́mí ẹ lọ sọ fún bàbá yín kí bàbá yín kó sì wá gbẹjẹ pé wọn kó òun náà lè bá rí ṣe nílẹ̀ Yorùbá kó bàbá máa jẹ́ pé àtàṣe yóò wọ́n ṣe kiri láyé máa gba fóònù nọ́mbà kiri lójú agbo ojú wa ló ṣe gba fóònù nọ́mbà lọ́wọ́ Davido àwọn tó ní fò tó lè kọ́nà tó ga nínú ayé ẹjẹ bá ṣe ẹ̀ṣọ́ yóò máa dùn gan ṣá àwọn tó jẹ́ èèyàn pàtàkì kájẹ́ mọ̀ pé yes àwọn kan ayé kan ni àwọn kan Nàìjíríà kan ni wọ́n rá bàbà níwájú ọ̀nìrìṣà ni ọ̀nìrìṣà ọba lẹ́wọ̀n mú kiri ojú agbo máa gba fóònù nọ́mbà wọn bàbá ti yé gba fóònù nọ́mbà kiri ojú agbo ni nítorí bàbá yìí kò wọ́pọ̀ ọ̀gbọ́n ọjọ́ tádéyẹmí ti lọ ládéyẹmí ti gbé yìí lọ iyọ̀yọ́ ó ti gbé lọ kọ́lọ́ bá dẹnẹ̀ fún bàbá mi tí bàbá wà ó sì máa dúró ti gbogbo ọmọ tí bàbá fi sáyé tó jọ ọmọ kan tí kì í sọmọ àlè ọjọ́ tá adéyẹmí ti lọ ló ti gbé iyì lọ bí ìwà lè so bóyá tí bàbá yìí mi bá wà padà jẹ́ o adéyẹmí lè fi kíní yẹn ránṣẹ́ sí padà tani ò bá adéyẹmí ìwọ wo ló nífọ̀ ló lè kọ́nà nínú Nàìjíríà tó jẹ́ pé adéyẹmí ní òmò lé ẹ kiri ojú agbo máa gba fóònù ọba ẹ tún dànù ká má rí bàbá yìí ò níyì òun ló ṣe jẹ́ wípé ojú agbo ló ti lọ gba fóònù ọba Davido kiri ẹ sì ní làákàyè wọ́n bí Davido re ó gbójú sókè wo ọ̀nìrìṣà máa ní ọ̀nìrìṣà lẹ́pẹ̀lẹ́ fìdá lálẹ́ bó bá ní kí bàbá yín lọ kí ọ̀nìrìṣà káyé bàbá yín lè dá ní kí bàbá yín lè jẹ́ èèyàn kóhun náà bá lè bá ṣe kíni kó bá lè di apàṣẹ tòótọ́ nílùú Ọ̀yọ́ òun ni ó ń ṣe fún méjì ọba tí ò bá fi tọ̀nìrìṣà ṣe àwọn wá wo kẹ́kọ̀ọ́ ṣì dànù ọba tí ò bá fi tọ̀nìrìṣà ṣe àwọn wá wo kẹ́wọ́ bí wọ́n sí tọ́ba wá ní kí bàbá yín kó lọ kí ọ̀nìrìṣà wọ́n fẹ́ kí bàbá yín jẹ́ èèyàn ní káyé kó mọ̀ ọ́ kó má jóun ló bàbá yín introduce wa rẹ̀ kiri lójú agbo mọye fídíò tí a ti rí ní social media ni nípa bàbá yín mọye fídíò tá a ti rí nípa bàbá yín lórí social media rí gbé ayé tí bàbá yín gbé kiri lójú agbo bí kò rọ dànù bí kò máa yún rí òun kì í rẹ́rìn nígbà tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ ogun tó jàjàjàjàjàjà tí ò fi padà rí léwọ̀ tó jẹ́ pé aládìgún ló ṣàánú ẹ̀ lóde ládé ogun ni bàbá yín jàjàjàjàjà ká dúpẹ́ lọ́wọ́ aládìgún tí ò jẹ́ kókò jagun kó bógun lọ gbé nítorí tí wọ́n bá padà rádé fún ni yóò padà sójú ogun ni yóò lọ parẹ́ síbẹ̀ mo ti rẹ ẹwọ́ wọn sínú tipẹ́ mo fẹ́ ìgírò bí ìfẹ́ ta sí bàbá wọn torí èmi kan torí ọ̀la ṣùgbọ́n bí ìwà lílajú sílẹ̀ kó lórí bú ọmọ kan wá máa bú Olúbàdàn wàláì bó bá sòkò ẹyọ kan sólúbàdàn máa fún bàbá ẹni méje gbàgbé òṣì máa fún bàbá ẹni méje Olúbàdàn tó wà àrífín lọ́wọ́ bàbá lákú bàbá rẹ lẹ́lẹ́sìn àgbáyé òun Olúbàdàn kí kó lọ máa ṣe dáadáa lójú agbó òun Olúbàdàn kó máa yún kí kó máa yún pákiri òun Olúbàdàn kó wẹ̀wù gbéraga ni bàbá títí yín wọ̀ ìgbéraga ìgbéraṣọ́lẹ̀ Bíbélì gan sọ ó ní rẹ̀ sílẹ̀ kó wọ́ lọ kó lè gbé ẹ̀ga Bíbélì kàn fà wẹ̀ Bíbélì tún wá jẹ́ bóyá wá pé ìgbéraga ló ṣíwájú parun gbàgbé ó rí pé bàbá yín kọ lẹ́tà sóko parun kọ́ lọ mẹ́jọ múlé lọ́wọ́ ni ó ti kọ lẹ́tà sóko parun kọ́ lọ mẹ́jọ múlé lọ́wọ́ ni so gbogbo atótó ẹ máa ń share show ẹ̀yin ti Facebook YouTube ẹ máa ń share wọ́n ti flag wa dáadáa lórí Facebook alálàlá kò ká yé ìbájẹ́ yóò bẹ́ẹ̀ wà lówó sẹ́ ó tẹ́ mi lọ́rùn mo ti pass out message mi àwọn blogger tó máa gbé wọ́n gbé á lọ bìsàbìsà ṣebí péjì tèmi lẹ fojú sí lẹ́ẹ̀jẹ́ káwọn èèyàn gba notification wo show mi ẹ gbàgbé òṣì àwọn èèyàn gbé á lọ bìsàbìsà jàre message mi máa débi tó yẹ kó dé adọ́dọ̀ bàbá yìí adọ́dọ̀ àwọn ajá bàbá yìí adọ́dọ̀ àwọn blogger bàbá yìí orí ta yìí ó wá rojọ́ ẹjọ́ rádaràda ẹjọ́ rírù wọ́n ní kí bàbá wọn kó lọ kí ọ̀nìrìṣà ti ẹ̀dúpẹ́ pé wọ́n fẹ́ kí bàbá yìí jẹ́ èèyàn láyé wọ́n ní lẹ́nu kí wọ́n lọ kọ́ ọ̀nìrìṣà sí yìí ó káàtì ẹ̀yọ́ tẹ̀fẹ̀ kúrò káyọ̀ tí tèmi àti ilé Ifẹ̀ kúrò lọ́bì ilé lọ o àfi tó bá kọ́ wù mí o ṣùgbọ́n kọ́kọ́ tí ẹ̀wọ̀n èèyàn kan ṣoṣo báyìí sí kọ́ ló yẹ wá lọ sọ́dọ̀ ọ̀nìrìṣà ìdùnnú àtayọ̀ lọ́ máa fi gbé báàgì wà láì wọ̀n ní sùnmọ́jú ìjọba dá fún wọn kọ́ wá lọ nítorí òní dọ́dọ̀ ọ̀nìrìṣà káyé ẹ bàjẹ́ bó bá lówó wà ní sí bó bá níyì wà ní sí ògo máa gorí ògo fún yín ni òun lọ ní kí bàbá yín náà kó wá lọ kí ọ̀nìrìṣà ìyẹn tó bá jẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ o dárúkọ ọba náà ní ilẹ̀ Yorùbá
àwọn ọba tí ò ní mọ́nàkì mọ́mọ́ yọba tó ti pè mí pé Lady K ẹgbẹ́ fún wa ní kọ́ńtàtì yéé oh good ẹgbẹ́ fún wa ní kọ́ńtàtì àwọn fẹ́ bọ̀ ọdún ìṣàsọ̀rọ̀ mo ní èmi làwọn pè kí wọ́n fún yín fọ́nà ọba ọdún ìṣà ẹni yọ ọ̀rọ̀ tí mo sọ mo fi ọba tó ní ẹ̀mí mi mo fi búra fún yẹn tí TikTok ẹ má bínú ọjọ́ ìcháàjì fóònù ṣé chájì lè ṣiṣẹ́ ṣá gbòbédè o ṣáà ti wọ́n wá ìjà sílẹ̀ nígbà ẹ má bínú ok mo máa ní ìdàtí mú ìbéèrè wá bá ẹ má bínú ẹjọ ẹ jẹ́ plọ́ọ̀gì fóònù tá lò fún TikTok yẹn ó ti fẹ́ kú lórí ojú 20% lọ mo dẹ̀ lè lọ gbójú kúrò bẹ́ẹ̀ bí mo ṣe rí yẹn kó lọ di wẹ́lo tó bá lọ di wẹ́lo lójijì kò ní pè wá. ẹ gbọ́ mo mọyì ọba ládé ẹyẹ yọ mi ò fi sọ àsọdùn mi ò fi ṣe ìgbéraga mo fi ọba tó ní ẹ̀mí mi búra mo mọyì ọba ládé tó ti contact mi pé Lady K oní direct contact ọdún ìrìnsàjọ fún wa mi ò fún wọn mo ní dídí tí mo ní lọ́wọ́ wọn ní kí n máa pè kiri mo dẹ̀ ṣèlérí fẹ́ni tó fún mi wípé mi ò ní fún yàn mi ò fún ọba aládé àwọn tó ti ṣáájú bàbá yíjọba tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba aládé tó wà ní ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n mọ̀ pé táwọn bá lè súnmọ́ ọ̀dẹ ìrìṣà ayé àwọn máa mú yes ayé àwọn máa ṣe kí ni mo pé tí bá parí ìyẹn gẹ́gẹ́ mi sí comment section ẹ̀yin tẹ́ mọ̀ bí ọ̀dẹ ìrìṣà ṣe tó wọ́n mọ̀ pé tí àwọn bá lè súnmọ́ ọ̀dẹ ìrìṣà ipò ọba táwọn wà yẹ ayé àwọn atasọ́sọ́ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ mi ò fún wọn torí mi ò ní lọ́wọ́ pé kí n máa distribute nọ́mbà bàbá kiri mi ò fún wọn ṣé ni mo tó sọ fún wọn pé ẹ lọ bọ́ bàbá ẹ lọ bọ́ bàbá ẹ lọ gbọ́ bàbá ẹ gbàbẹ̀ wọlé ebi ṣe lọ́ba sọ́ba náà ká má wá sọ bàbá títí yìí wọ́n yọ bàbá ẹ̀ ṣé wọ́n ti ẹ̀ mọ̀ pé bàbá yìí exist ṣá no ṣé tí bàbá yìí kò bá lọ kí ọ̀dẹ̀rìṣà yẹn ó débi pọ̀ ọ̀dẹ̀rìṣà ẹ mọ̀ pé àìlọ kí ọ̀dẹ̀rìṣà yẹn gan lọ ní fi lílárí sí láyé bàbá yìí wú lọ àìdé ilé bàbá ẹ̀ òun láyé ẹ̀ ṣe ń lọ díẹ̀díẹ̀ tẹ́ ẹ mọ̀ bó bá wù yín kẹ́ gbómi parí òun wàá sọ tèmi bá ti pa sísítẹ́mù bó ti lọ nìyẹn bá wù yín kẹ́ lọ máa pè kiri lé kéde kéèmú kíní kan ó mú bàbá yìí òun kò kàn mí ẹni bá pè mí gan máa tún fún lépè torí màá bí onítàn léèrè pé ṣojú du onítàn àbí tí ẹ̀ di kò gbọ́ nígbà tí wọ́n bú Olúbàdàn ṣolúbàdàn tọrọ àrífín lọ́wọ́ wọn ṣó tọrọ lọ́wọ́ bàbá wọn ṣolúbàdàn bá bàbá wọn jà ṣolúbàdàn wẹ̀wù gbéraga sí bàbá wọn la mọ̀ pé gbogbo ojoojúmọ́ ọjọ́ ayé ẹ̀ 24 hours ayé ẹ̀ aṣọ gbéraga ní wọ̀ kiri aṣọ ogun Olúbàdàn wọ̀ so gbogbo ọ̀rọ̀ rírò pé wọ́n ní kí bàbá àwọn kó wá lọ kí ọ̀nìrìṣà wọ́n fẹ́ kí bàbá yìí jẹyàn láyé ni ká yẹ kó mú yẹ́sì wọ́n fẹ́ mú bàbá yìí mojú ilẹ̀ ni wọ́n fẹ́ mú mojú ilẹ̀ ni kẹ́mi ọlẹ́ẹ̀lẹ́gùn kó yẹ wẹ̀wù gbéraga kiri mọ́ kó wẹ̀wù ọlá kó wẹ̀wù ọrọ̀ kó wẹ̀wù iyì tẹ́ẹ̀bá lè bá bàbá yìí sọ̀rọ̀ èmi ò ní kéèyàn ọmọ Ọ̀yọ́ àti bàbá bú mi bẹ́ẹ̀ ni nǹkan panu DSS èmi àti ìyá ẹ ló fi panu ìyá tó bí ẹ èmi àti ẹni DSS fi panu ó ti gbàgbé ni ó ti gbàgbé jọyẹ tí wọ́n mú ìyá ẹ náà tó fèmí rẹ̀ panu ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kí wọ́n mú àlè játijàti ẹ máa jáde ẹ máa bú gbogbo lọ́balọ́ba tẹ bá ti lè rí báyìí pẹ̀lú ọ̀nìrìṣà bíbó ni ẹ lè dish ẹ lè jẹ orí yìí ti burú orí bàbá yìí burú bí tó wà ṣé o tẹ fẹ́ gbọ́ nìyẹn kí kúkú bá yìí kọ́ délẹ̀ orí yìí burú orí bàbá yìí burú bí tó wà ẹ̀yà máa bú gbogbo àwọn ọba tó kù ẹ máa bú wọn nítorí pé ẹ ti rí wọn pẹ̀lú ọ̀nìrìṣà ṣùgbọ́n yóò ní fẹ́ kọ́ sọ̀rọ̀ sí bàbá yìí kò ní dáa fún yín ẹ̀yọ́ mú òṣì játijàti ẹ̀yọ́ mọ̀ pé ohun tẹ́yìn ń ṣe ó dùn àwọn kan bẹ́ẹ̀ mi ṣe ń ṣe fún yín sí yìí tó ń dùn yìí tó rí yín fẹ́ burú mọ́ tilẹ̀ ẹ wá fi àwọn tẹ́yìn náà ti ń ṣe fún látìgbà ẹ wá fi sípò ṣe kí bó ṣe ń káyé lára bí Lady K ṣe ń ṣe ṣòyí tó ń dùn ẹ̀yọ́ mọ́ àlè Ọ̀yọ́ ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ọmọ Ọ̀yọ́ ni mo pè ọmọ àlè Ọ̀yọ́ ni mo pè o mo sì mọ̀ pé ọmọ Ọ̀yọ́ tó bá ti bú bíbí báyìí ara àwọn ọmọ àlè tí mo ránṣẹ́ sí ni èmi mo ránṣẹ́ sí yín ó sì di dandan kí n rí ọwọ́ yín ẹ̀yọ́ ọmọ àlè Ọ̀yọ́ èmi mo ránṣẹ́ sí yín ó sì di dandan kí n rí iṣẹ́ kí n rọ́wọ́ yín so kò sí èbúté lè bú bí comment section kó lè dùn mí èmi mo ránṣẹ́ sí yín ẹ mọ̀ bọ̀ wá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbòkó bí ẹ̀ bá dé làkàyè bí bàbá yín bá ti fi ọpọlọ yín bó bá ti fi wẹ̀wù ìgbéraga ṣapá gẹ́gẹ́ ṣínà fún ẹ má jẹ́ ṣe ṣòfò yín màá fàyè bàbá yín kúrú sí wà láìtàláì yóò fẹ́ lè kọ̀wé fún migration Canada pé ọmọ kan wà bẹ́ẹ̀ yẹn mo nídìí ẹ̀ Nàìjíríà wà láì yóò fẹ́ lè kọ̀wé bí kankan bá sì ṣe mí ìlú Canada tí mo wà bàbá yín rógo ariwo bàbá yín ni màá wá pa lórí social media
ariwo bàbá yìí ni bàbá gbà pé gbogbo ọmọ Yorùbá ẹ gbà mí o bí bàbá yìí ṣe pa bàbá ọba tó wá láti Amẹ́ríkà ó ti fẹ́ pa mí sílùú Canada tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi wàhálà ariwo bàbá yìí ni máa pa o mo ti sọ sí yìí o ẹ̀yin yóò ti gbọ́ o sókè ya lọ sunwó agbẹjẹmọ wọ ẹ rọra fi wèrè yín mọ láàfin yín ó ní mo ní HIV ó ti gbàgbé pé ìgbó máa ń tírígà mi HIV tí mo ní láyé mi ṣe ta sọ́sọ́ ayé ìyá ẹ̀ ò padà ta sọ́sọ́ bó ṣe jẹ́ wípé èmi àti ìyá ẹ̀ nǹkan panu DSS ni wá èmi padà méèkì ẹ̀ ayé yẹn bàjẹ́ pátápátá ó wá kórí burúkú rẹ̀ yọmọ ọmọ Àtìbà ìwọ tó péré lọ́mọ Àtìbà yìí ó wá kó orí burúkú ó kó rẹ̀ yọmọ èmi àti ìyá lájọ lọ panu lọ́dọ̀ DSS fi wá panu èmi wá padà méèkì ẹ̀ òòrè ni ọ̀rọ̀ mọ́ ayé ìyá tiẹ̀ bàjẹ́ yẹ kórí burúkú mọ́ ẹ̀ nígbà tí bàbá yìí ti gbẹ́wò ogun wálé láyé yẹn fi padà bàjẹ́ lórí burúkú wá bá àwọn ọmọ lálejò ìwọ tó wà ní ọ́ndà ọmọ Àtìbà yẹn ìwọ ni mo bá wí èmi náà ti ránṣẹ́ sí yín gbogbo ẹ̀yọ́ máa lè ọ̀yọ́ ẹ má bọ̀ wá mo wà á lé fún yín ẹ bú mi dáadáa irun mi fẹ́fẹ́fẹ́ màá wá jẹ́ kó yẹ yín wípé wọn ò gbẹ́nu mi fálágbàfọ̀ orí àtàbàbà làbàbà yín ẹlẹ́bẹ̀ẹ́yẹ tó tó yìí ẹ gbọ́ ẹlẹ́bẹ̀ẹ́yẹ tó tó yìí lẹ́yìn ọmọ òṣì abáyé sọ pẹ̀lú sùúrù ẹ jẹ́ gún mi ẹ jẹ́ kàlàáfíà jọba àṣẹ ẹ wo ogun lẹ́wọ̀ ìgbà àtàlẹ̀ gbé ìjà lọ́lẹ̀ dìsápò ìjà níkùrà tẹ́bẹ́lápò wọn tó wú gẹ́gẹ́gẹ́ dáàdì mi kọ́ nílé dike ẹ jẹ́ ká dé dídí sí o tẹ́bẹ́ yàrá tí àwọn ọmọ Ọ̀yọ́ yẹn tí wọ́n fi bàbá Aládọjà jàdá lórí social media tẹ́bẹ́ mọ àrà tí wọ́n fi bàbá Aládọjà jàdá lórí social media ẹ mọ̀ pé yẹ kéèyàn máa jáde fún wọn lẹ́kọ̀ọ̀kan kéèyàn máa wá pay wọn back ṣe báwo ni wọ́n lè díṣì tí wọn ò lè collect yìí kí ni mo tí ì sọ ṣó mélòó ni mo tí ì ṣe tẹ wá fẹ́ kú tẹ́tí kọ́mẹ́ǹtì tẹ wá lè lo fake profile ṣe lẹ́gbẹ́ profile yìí wá ọmọ Àtìbà màá lè mọ bí tí kọ́mẹ́ǹtì yẹn ti wá mi ní máa doubt ẹ̀ so wọ́n nídìí ẹ̀ kí calm down àwọn èèyàn bẹ̀ mí TikTok wọ́n nídìí ẹ̀ bí ẹ ṣọmọ àlebàdàn ẹ gbọ́ bí o ṣọmọ àlebàdàn mi ò ní jẹ́ kó máa mú bàbá tèmi kí wá máa wo bàbá tiwọn níran bàbá wọn táyé ò ta sánsán ẹ fún wa ní sọ́rí bàbá yín gbà tó ti wà ní orí àpèrè àkọ́kọ́ kó tó dórí àpèrè ta ló mọ bàbá yín rí òfò ọjọ́ kejì ọjà àgbá òfìfo unknown person ẹ bá dé má bú mi o ní bó yóò bú mi ní bó ìgógógó unknown person ni bàbá yín kò sẹ́ni tó mọ bàbá yín bí olórí bó ọmọ Àtìbá ní Aláàfin àti Ládọjà ti parí ìjà bó bá ti parí ìjà ẹ wá padà lọ sórí social media ẹ lọ sọ fún gbogbo àwọn ajá gbogbo tẹ kó síbẹ̀ pé ẹ má bú bàbá Ládọjà mọ́ o bàbá wa ní í ṣe ogun tì mí ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ wo tí bá ti come across fídíò ìwà ta ìwà bú yín ìbú bàbá yín ìfi bàbá yín wò pákó ẹ bú bàbá tèmi ni èmi náà sì bú bàbá yín 50-50 ní no shit ibi òdù bí olórí ibú yín ṣe rí bàbá yín tẹ̀ ń jà fún ṣẹ́ rírí 50-50 èmi náà sì rí bàbá Ládọjà yìí 50-50 ni ṣùgbọ́n bàbá tèmi ni wọ́n sọ àjọṣe ní 50-50 ni ohun tí ẹ bá lè gbà ẹ má fún yàn ẹ má fi lọ yàn ẹ ti mọ̀ pé bàbá wá fún bàbá yìí ara máa máa ta yín inú máa bí yín kí lè lọ fún bàbá oníbàbá fún ṣẹjá wèrè ní kí ló dé tẹjọ ọmọ ẹranko ní máa ń wùwà bẹ ṣe wùwà ẹranko ẹ lọ fún bàbá oníbàbá ẹ fẹ́ kó sọ sí bàbá yìí ẹ fẹ́ kó máa gbọ́ ṣùgbà fún bàbá yìí ọ̀nà pẹ̀sì kó tó dórí àpèrè kò sẹ́ni tó mọ̀ ó tún dórí àpèrè ìtọ́ ẹ̀ ò tún ta sánsán àbí tó ta sánsán ẹ fún wa ní tó ta sánsán nínú ìtọ́ bàbá yìí lórí ibú ni ẹ̀yà ṣùọ́nà ọmọ tí forí bàbá rẹ̀ gbọ́ pọ́ eléyìí tí mo ṣe ń sìn àwọn tó jẹ́ gangan ọmọ bàbá yìí ó máa dùn wọ́n bàbá yìí gan dùn ún pé ṣùgbọ́n tẹ bá ní làákàyè ẹ lọ tọwọ́ ọmọ yìí bá ṣọ ẹ ṣe disclaimer wípé ọmọ kọ́mọ kankan tó bá bọ́ síta tó bá bú ọba kankan àti ọ̀dọ̀ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ni wòye ti wá ẹgbẹ́ sórí social media ọmọ tá a bá wá rí tó bá dánwó ẹ̀wò á lọ fún bàbá àtìyá tó fokú àtòbó ẹ̀bí á ní lọ fún bàbá yín mọ́ ẹ gbọ́ ẹ bọ́ ta kẹ́ ṣe disclaimer ẹ wo ìgbà tí àwọn ọmọ òṣì wọ̀nyí tí wọ́n bọ́ sórí social media tí wọ́n dẹ̀ wo àkísà sí babo ní baba lọ́rùn ẹ̀ tí ẹ̀ wò dúró Aláàfin ni ẹ̀ dúró kí ló ti pè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀ wò dúró bàbá ni ẹ̀ wò dúró bàbá sí dúró bàbá yín ni ẹ̀ wò ní kí ló dé tẹ́ ẹ̀ ní làákàyè àwọn ọmọ burúkú ìbọ́ sórí social media wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ iṣẹ́kíṣẹ́ tí àwọn bàbá wọn rán wọn àrí àwọn agbẹnusọ láti Ọ̀yọ́ Aláàfin gógó kí wọ́n bọ́ sórí social media pé ẹ stop ẹ má wùwàkiwà ẹ má fi àwọn orí adé ẹ má fi wọ́n wéwèkúwèé
wọ́n ṣe títí wọ́n wọ aṣọ wèrè sọ́rùn bàbá wọn tí ṣaláàfin bí ìdí sọ pé Ládọjà lẹ́wọ̀ fún bàbá ayé Aláàfin lẹ́wọ̀ aṣọ wèrè sí lọ́rùn ṣàrò bí kò dùn àwa kan ni ṣé torí mo dákẹ́ bí ò sọ̀rọ̀ gbà yẹn bàbá ayé Aláàfin Ọ̀yọ́ mo dárúkọ ẹ̀ ọwọ́ adé lè wọṣọ ẹ̀kísà ẹlẹ́gbẹ̀ẹ́ sí lọ́rùn òun náà ló dẹ̀ ṣe ń ṣẹ̀sìn yẹn dì sí wọ́n wọṣọ wèrè sọ́rùn bàbá wọn wọ́n wọ pátá àti búrà fún ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ àdẹ̀yẹ àwọn agbẹnusọ àwọn spokeswoman kankan láti Ọ̀yọ́ kí wọ́n bọ́ sórí social media kí wọ́n sọ fún wọn pé yẹ tọwọ́ ìbàjẹ́ burúkú ìwọlẹ̀ kí ló sọyé sí táwọn bàbá sí bàbá bá jọ nígbó lóhùn àsàn kò tọ́sẹ̀ yọ ọmọ tó bá máa parí ẹ̀yọ́ ọmọ òní sí níbẹ̀ kẹ́yọ̀ ọmọ dákẹ́ ẹnu yé wàláhì wọn ṣe bẹ́ẹ̀ ó dùn mọ́ wọn ni mo wá fún bàbá ayé lẹ́ni ẹ wá fẹ́ kú àtúkútúkú yín lọ́nà rẹ tètè máa gbọ̀nà òun lọ ìjọba tún come across ẹjọ́ special announcement ìjọ tẹ bá tún rí anybody láti Ọ̀yọ́ tó bá ṣe any video fún Olúbàdàn sílẹ̀ Ìbàdàn ẹ send ẹ̀ sí mi ní WhatsApp ẹ send ẹ̀ sí mi mo dákẹ́ fún yín ní 2025 mi ní dákẹ́ fún yín 2026 ẹ̀rọ kò ní yín tó bá jẹ́ ohun tó ra ayé yín kọ́ nílẹ̀ Yorùbá nìyẹn ẹ jẹ́ àjọṣe ó wá ń sọ̀rọ̀ ní yóò pé ohun táwọn ọmọ Ifẹ̀ fẹ́ wọ́n ní kí bàbá àwọn kó wá lọ kí Ọ̀nìrìṣà ẹ gbọ́ pé kí bàbá yín wá lọ kí Ọ̀nìrìṣà ẹ tètè kó lù kẹka agbádá ọ̀rọ̀ tẹ́ ẹ̀ kó kiri títì kẹ tètè kó sọ́rùn kẹ tètè kó bàtà sẹ́sẹ̀ bó bá ṣe é ṣe gan kẹ kó bàtà yín sábíà ni kẹ mérè tètè kẹ gba ààfin Ọ̀nìrìṣà lọ kẹ lọ forí balẹ̀ forí adé kẹ lè jẹ́ èèyàn kẹ gbálé bàbá yín lọ ṣèbí wọ́n máa nílé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù ni kí ló ń ba bàbá ti yín lẹ́rù tí ò lè wọlé bàbá ẹ̀ iṣẹ́ ibi tó ṣe ni òjò lè wọlé bàbá ẹ̀ ilé bàbá ẹ̀ òun lè fẹ́ kó wọlé bàbá rẹ̀ lọ. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ adé mo wà lé fún yín mo ránṣẹ́ sí yín ẹ lè má rí tọ́pìkì lórí TikTok but tọ́pìkì tí mo kọ sórí Facebook àti YouTube ni wípé ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́ kẹ lè mọ̀ pé èmi gan wà lé fún yín èmi tí mo wá ṣe ṣé mo mọ̀ pé ẹ máa bú mi náà fẹ́ ṣí eré ni ẹ mọ̀ pé ìbúlé mi fi ṣara rege èbú ló máa ń fún mi lẹ́nàjì èmi wà náà tó ń fọ́ fún èbú àbí búlì ẹ ti síìkì búlì wo lẹ tún fẹ́ ṣe fún èmi ìmọ̀ tó fẹ́ dùn mí pátápátá ilé mi náà fi Yorùbá nation jalè so fucking what bàbá tí yóò jalè ó lè ní bàbá yín náà ó lè ní ẹ bá ti ní mo jalè ó lè ní bàbá yín ó tó àbókù ẹja tún gbọ́ ìdìyàn ọmọ ká tún ṣe analysis díẹ̀ ẹ bá sí ètò mo rí kọ́mẹ́ntì ẹ fún ìbàjẹ́ òpònú ọmọ abániláyé jẹ́ alẹ́ fẹ́ báyé bàbá yé jẹ́ ẹ fẹ́ balẹ̀ bàbá yé jẹ́ ẹ fẹ́ balẹ̀ jẹ́ ẹ fẹ́ bá yé jẹ́ ó ní Aláàfin máa jẹ gbogbo yín máa yé yé ṣé bàbá yé tó ti jẹ báyé tó wá fún ọba kiri lójú agbo ẹ rí pé it's a big slap bàbá yé jókòó sójú agbo Davido recognize ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún Davido pé jọ̀wọ́ ẹni tó wẹ̀ wù èrè ẹ̀ tó wẹ̀ wù gbéraga tó wẹ̀ wù ní tó mọ ẹ̀wù sọnù ẹ̀wù ọ̀rọ̀ ẹ má jẹun gòdì ọ̀rẹ́ nu mi ò dáa màá lu bàbá yín lọ́wọ́ àwọn spíkà bàbá yín wá fẹ́ kéku pé kí ló ń sinmi ní kí n ṣe báyìí ẹ wá jẹ́ kí n ṣe ṣóò mi tó ọ̀rọ̀ máa lọ tẹ bá comment ẹ trigger mi ni ẹ kọ̀ máa kò lábẹ́ kámẹ́rà ẹ máa kò lábẹ́ kámẹ́rà ìwọ tó bá dẹ̀ níwọ̀ spokesman àbí spokeswoman fún Ọ̀yọ́ Aláàfin tó bá fẹ́ bú mi bọ́ síta bú mi sórí tó bá bú mi mi ní dẹ́ lò wọ́n ṣàlọ́ fún bàbá tèmi ó wá wò bí àmì ní dẹ́ lò ó yá ẹjẹ àwọn agbọmọ dìde lọ. Olúbàdàn níjọ́ tí Aláàfin ọwọ́ adé bá dàn wò ìjọ́ yẹn láàárọ̀ ló yẹ ìjọ́ yẹn la máa lé baba kóòlù. ṣé bàbá tẹ́tí ẹ̀ tí lé tẹ́tí bá yé ẹ̀jẹ̀ ọ̀rẹ́dì bàbá tẹ́tí sọ di empty barret tálẹ́lẹ̀ ẹ̀yin wọlé fún ayé fóònù ọba lórí platform mi bí ọmọ ẹni tì nípa ẹ o tẹ́ bá fún ayé fóònù ọba tó bá gbé yín lọ ṣògo owó kò kàn mí o ẹ wo ọwọ́ mi máa rẹ ọ funfun dẹ́dẹ́ ọwọ́ mi máa rẹ ọ funfun dẹ́dẹ́ bí ọmọ ẹni tì ń pẹ́ o ẹ̀yin tẹ́ bá fún ayé fóònù ọba lórí program tẹ́ bá mọ̀ pé ẹni private subject tẹ́jọ́ fẹ́ bára yín sọ ẹ lọ chat ara yín underground ẹ lọ lo message fúnra yín ẹ lọ send message síra yín through SMS látòrí TikTok kì í ṣe kẹ́ máa gbé nọ́mbà yín sórí social media you don't know who is who ó lè jẹ́ ìyàtọ̀ rẹ gan-an ní yín tẹ pàdé ra yín ní online ẹ wọnú message lọ ẹ lọ message ara yín síbẹ̀ ẹ kọ̀ọ̀kan síbẹ̀ fún ayé pé check message ẹ ní TikTok o máa send message sí ẹ níbẹ̀ because ẹ lò bí o check message ẹ from there ẹ connect ara yín but write your phone number síta number 1 àwọn 419 ò ní jẹ́ gbádùn number 2 àwọn aka number 3 àwọn ọmọ àlè Ọ̀yọ́ ọmọ máa disturb ó ní how much they give you wà láìtàlá àwọn gba bribe bí
àìkí gba bribe wa ló jẹ́ ajé èèyàn àìkí gba bribe lẹ́nu mi fi tọrọ àìkí gba bribe ni mo fi débi tí mo dé tí bá máa gba bribe ni mi ò ní débi bá mi ò bá wọn náwó èpè mi ò náwó bànújẹ́ so má sọ bẹ́ẹ̀ mọ́ now olórí kórí ọmọ ẹ̀yìn bàbá ọmọ àlè yìí ó níjọ́ tí bàbá àwọn bá lọ kí ọ̀nìrìṣà ìjọ yẹn làwọn máa lé bàbá kúrò lórí oyè ṣé bàbá yín àgbá òfìfo kòròfo ṣáná camouflage camouflage ni bàbá yín mẹ́ẹ́ èèyàn kan bẹ̀rẹ̀ ọmọ yóò ní ìyá gbẹdẹ má bínú ọmọ Ìbàdàn lèmi náà ọmọ Ìbàdàn ni mí mi ò bínú but kọ́ máa sọ̀rọ̀ sí Olúbàdàn mọ́ wọn ò lè máa bọ́ Olúbàdàn náà kí Olúbàdàn ṣe fún bàbá wọn àtẹgbẹ́ bí tọ̀gbà sí kíni táwọn ọmọ àlè Ọ̀yọ́ kan máa sọ̀rọ̀ sí Olúbàdàn máa ṣe fídíò fún Olúbàdàn kí ni bàbá ṣe fún wọn tẹ́bà tí ẹ̀wọ́ ti gbogbo ẹ̀wọ́ tó ewu orí kẹbẹ lọ́wọ́ pé kọ́lọ́wọ́ jẹ́ kí bàbá yìí tẹ́torí ẹ̀ ìṣòrí burúkú yìí kọ́lọ́ jẹ́ kó lè dé ipò àgbà tó Olúbàdàn dé ní gbogbo nǹkan Olúbàdàn kì í ṣẹgbẹ́ bàbá wọn ta ló mọ bàbá wọn nu ayé wípé àwọn kọ́kọ́ tẹ̀ tí wàá gbórúkọ bàbá wọn gbọ́ jọba gan pẹ̀lú gbogbo nǹkan tó ń gbọ́ nípa bàbá wọn wọn ò fẹ́ mọ́ bàbá wọn wọn ò fẹ́ ní ràpọ̀ pẹ̀lú ẹ̀ wípé náà kì í ṣe wéyàn bẹ́ẹ̀ yẹn la máa mọ̀ ẹ wá máa lárò ẹ máa sọ̀rọ̀ sí Olúbàdàn ká kùlù fún yín Olúbàdàn kì í ṣe ní àrífín bàbá yìí ti dé empty barret kó ṣì dànù wípé ọjọ́ tí bàbá yìí bá lọ kí ọ̀nìrìṣà ìjọ yẹn lẹ máa yọ lóye ṣẹ́ni tó jẹ́ pé camouflage lásán ni ẹ̀yin òde sí camouflage ni ṣèbójú wa ló ṣe tẹ́ ṣe sunkún wípé ta ni bàbá yìí fẹ́ máa control ta ló fẹ́ jọba lé lórí wọ́n máa fáwọn àgọ́dọ̀yọ̀ ló adé àgọ́dọ̀yọ̀ dẹ̀ ti gbadé mo wá rí fídíò bàbá yìí tóun náà tún ọ̀ṣọ́ọ̀bù wípé àwọn kan gbadé AliExpress mi ò kàn fẹ́ wá analyse show yẹn ni mo rí fídíò yẹn ibi tó ti sọ pé tó ti kí ọba kan ní occasion kan tó wà tán ní ẹ̀yin ò gbadé AliExpress mo fẹ́ ní níbo ṣàgó búgò aládé fẹ́ẹ̀kì onípò fẹ́ẹ̀kì tó bú èèyàn kan kó gbadé AliExpress ó gbadé pálí gbogbo nǹkan ní bàbá yìí fi lulẹ̀ ló fi mú F9 bàbá yìí ti dé empty barret ẹ má jẹ́ kí ọlá àti iyì ẹ má jẹ́ kó ṣí lọ ní ìlú Ọ̀yọ́ ẹ tètè wá wọ̀wọ̀ kan ṣàdá kí bàbá yìí tó finish gbogbo yín kó tó sọ yín di kòròfò ìṣáná ẹ̀yin tẹ́ bá máa wo show mi dáadáa ibi tí mo jòkó sílẹ̀ nínú ṣọ́ọ̀bù mi tí mo ti ṣe show tí mo bẹ bàbá wọn wípé bàbá jọ ibi tọ́rọ̀ yìí lọ yìí ó máa dé ìkóríta kan mo ṣe fídíò yẹn ní December 13 mi ò lè gbàgbé mo ló máa dé ìkóríta kan ó ò ní rọ́bà gidi kankan bá ẹ ṣe mọ́ àwọn ọba kéléje ló máa kù tí ó mọ bẹ́ẹ̀ ṣe kò padà dà bẹ́ẹ̀ ni ṣebí ṣe bàbá yín dẹ̀ ló fagídí lọ́bì kiri bàbá yà mí dì kọ́ lọ́ba dẹlẹ̀ fún yín níbi tẹ wà kọ́ lọ́ba dẹlẹ̀ fàdéyẹmí ṣàdéyẹmí ní òmò lọ́bì ṣàdéyẹmí ní òmò lọ́bì ní òmò fagídí wá fún nọ́mbà kiri ní òmò fagídí gbọ́ba kan ṣe ṣàdéyẹmí ní òmò tójú bọlé ṣóṣòṣó kiri bí egbére so bàbá yín kòròfó ló wà ńbẹ̀ ẹ tètè lọ wá gbọ́rọ̀ kan fi ṣàdá ẹ má wulẹ̀ jẹ́ kó nígbà tó bá lọ lé bàbá ẹ̀kẹ́ tó lé dànù ẹ lọ wá gbọ́rọ̀ kan fi ṣàdá ẹ̀yọ́ ọmọ òṣì ọmọ ọ̀rọ̀ kíran ibẹ̀ bá ti bàbá yín padé ìyá yìí ní ìjókòó ṣé tí mo fi yín ṣe yẹ̀yẹ́ ẹ tètè ṣí ẹ fáwọn tẹ máa ṣí ẹ fún lára yìí o wọ́n lè wá fún mi lésì o wọ́n jọba ràn tèmi o ẹ̀yin rádaràdà ẹ̀. kò jù báyẹn lọ èyí ti gbàgbé pé British kọ́ ló fún Ọ̀yọ́ ní identity but British ló fún Governor Makinde ní legitimacy under this. British kọ́ ló fún Ọ̀yọ́ ní identity British ló fún Ṣèyí Mákindé ṣe tí àwọn ọmọ òṣì ìtàn tó bàbá yẹn jíjẹ ẹ mọ páníṣò British ló fún Ṣèyí Mákindé l'identity tí British wá fún Ṣèyí Mákindé ni Ṣèyí Mákindé gbélé bàbá yín lọ́wọ́ ṣe rí pé fake ni bàbá yín ẹ bá cut ẹ bá screenshot ẹ bá post ṣe báwọn ọmọ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ a sì bá wọn analyse tó sọ British kan ló fún Ọ̀yọ́ ní identity British ló fún Ṣèyí Mákindé ní identity tí British fún Ṣèyí Mákindé ní Ṣèyí Mákindé fi láṣẹ lórí bàbá yín tó fi fún l'identity ta ló mọ bàbá yín ibi tẹ́ máa ti mọ̀ wípé kòròfo ni bàbá yín nìyẹn ibi tẹ́ máa ti mọ̀ pé bàbá yín ò ga kò jẹ́ èèyàn nínú ayé kò lẹ́nu nílùú àgbá òfìfo ni ká ní o sọ pé British ló fún Ṣèyí Mákindé l'identity ni èdè gbé gbàbẹ̀yẹ fún ẹ ṣùgbọ́n lára identity tí British gbé fún Ṣèyí Mákindé owó ní Ṣèyí Mákindé fi sọ bàbá yín dé èèyàn táwọn mọ̀ wípé ẹranko ni bàbá yín tí bàbá yín padà sípò ẹranko ẹ̀ ẹni bá tún wá fún Olúbàdàn ẹ gbọ́rọ̀ lẹ́nu mi ohun tí máa fi ránṣẹ́ sáwọn bàbá yín ẹ̀ ní láìkẹ́ enough is enough ẹ má bo Olúbàdàn mọ́ last warning lẹ́yìn iṣó tí mo wá ṣe lẹ́nu tẹ bá tún wá fún Olúbàdàn ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ máa wá fún bàbá yín dẹ́tì lórí ìkànnì yìí
ẹ fi Olúbàdàn sílẹ̀ ẹ yí wọlé sọ àgbá òfìfo ni bàbá yín ó ní fake identity ni wọ́n ní kó ṣàánú ẹ̀ ní kó dààmú ọmọ tọkọ sọdẹyàn yá wọ́n ní kó ṣàánú ẹ̀ ní kó dààmú ọmọ tọkọ sọdẹyàn ẹranko ni ó yá máa gbọ́ ẹ So, ẹ bá wa káàkiri tap ẹ bá wa Nàìjíríà. tap So, and then again, tẹ́ ẹ ti gbàgbé tí mo fẹ́ rán yín ẹ létí bá ni wa wípé tap jíjẹ ọba fún Ládọjà àpọ́nlé ni ceremonial ni ṣẹgbọ́ ọba ni wọn ìjọba ràn wọn. ṣẹgbọ́ ẹ bá bí léèrè wípé ìran bàbá tiẹ̀ tó jọba kí ló gbẹ̀yìn ayé wọn ìtàn bàbá wo dá ẹ bá mi ṣó lọ́ọ̀fù fún Ládọjà gbàgbàgbà ẹ bá mi ṣó lọ́ọ̀fù fún Ládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ bá mi ṣe gbòsàgbòsà fún bàbá ìtàn ìgbésí ayé bàbá dá ìtàn ìgbésí ayé àwọn bàbá yóò sunwọ̀n pátápátá ẹni yẹn ó ṣe gọ́vùnà wọ́n yọ lóye ṣèbí wá ìkádùn wa bàbá bàbá ayé náà lẹ fi ṣe kíni lẹ fi ẹ̀tanú lẹ fi ṣìkà fún Ládọjà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ wo ìtàn Ṣàngó Aláàfin àná ẹyẹ yẹn má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ kàn lọ wo ìtàn yẹn ẹ lọ wo ìtàn yẹn ẹ lọ gbọ́ ìtàn burúkú ìtàn tí yóò lè fi tọrọ ìtàn ẹ lọ gbọ́ ìtàn tí ò dáa ìtàn burúkú ni ṣé irú ẹ̀yin tí bàbá yín nítàn burúkú ṣé irú yín lẹ fẹ́ sọ̀rọ̀ sí Ládọjà wípé wọ́n ń jọba ràn Ládọjà ìran bàbá tí yín lọ ti jọba ọba kọba tó jẹ́ ràn bàbá yín ọba ìgbé ọba àdánù ọba tí ò lè pẹ́ lórí oyè ọba ṣiṣẹ́ táwọn bàbá yín jẹ ọba ṣiṣẹ́ táwọn bàbá yín jẹ ṣé yẹn lẹ fẹ́ fi sọ̀rọ̀ sí Ládọjà orí àwọn bàbá yín burú ẹ padà sílé kẹ lọ béèrè ọ̀rọ̀ ẹ lọ wádìí ayé àwọn bàbá yín kẹ tó wá tùdí Ládọjà ayé Ládọjà gbà. So tó bá ti wá jẹ́ pé ẹ ti fẹ́ ká gbàgbé àṣà àti ìṣe wa ní orílẹ̀-èdè yìí àbí nílẹ̀ Yorùbá yìí ni màá gba gbogbo ọ̀rọ̀ yín jàtìjàtì tẹ̀ ń sọ. Bọ̀ tó bá jẹ́ pé Yorùbá sì ní àṣà a sì ní ìṣe tá a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá kò sí ọba kankan ní Nàìjíríà ká tó wá sọ nílẹ̀ Yorùbá tó ju Aláàfin Ọ̀yọ́ lọ. Bẹ́ẹ̀ ni. mi ò gbọ́ ara òun tẹ fi báyé bàbá yín jẹ́ náà nìyí olóyè ẹlẹ́dẹ́dẹ́ Ṣàngó lọ́lọ́yè ẹlẹ́dẹ́ ẹ má jẹ́ kí a ṣe analysis púpọ̀ because kó tó bá jẹ́ ní lẹ́nu mi ò ní da ó dẹ̀ máa dùn wọ́n mo dẹ̀ fẹ́ kọ́ fayọ̀ ṣọdún ó yá àgbò sọ̀rọ̀. Adé tó bá dẹ̀ lóhùn ju Aláàfin lọ. Adé tó bá dẹ̀ lóhùn ju Adé Aláàfin lọ. Àlọ́ ni ó mọ̀ pa. Adé Aládìgún ẹ̀ẹ́dí tí ju ẹyọ mọ̀ ọyọ́ ẹyẹ èèyàn ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ kan ṣẹ́rí adé tó wà lórí Aláàfin tá à ń pariwo pé Adé Aládìgún màmá kan ti bọ́ síta màá gbé fídíò yẹn wájọ́ tí bá tún ti rí wọn tó bá ti ṣorí burúkú àwọn tó wá tú dáadáa bàbá yẹn wá ti sọ ìtàn bí Adé Aládìgún ṣe jẹ́ ṣẹ́rí Aláàfin ó fẹ́ràn ṣìnà Aládìgún òun ló ládé ṣẹwárí Aláàfin mi ò mọ ẹni tó múnú yín dùn tó sọ fún yín wípé ajé ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan mi ò mọ ẹni tó fún yín lóríkì yẹn àwọn oríkì tó yẹ kó godún dáadáa sí kó tó máa pèèyàn tó ń pè wọ́n láyé àtijọ́ òun náà lọ fi lọ́mọ kú tí kò gbọdọ̀ pa tó jẹ́ pé ikú padà pa bàbá mi Lámídì Adéyẹmí kọ́ ló bá fọwọ́ kẹ́wọ́ ọlọ́mọ àrùtárò gbọdọ̀ ṣe la gbọ́ pé bàbá lo bí jọ́ mélòó lọ́sibítù kó tó kú ọdẹ làárò gbọdọ̀ ṣe wọ́n ṣe bá rò ní sickness àrùn dẹ̀ ṣe bàbá àwọn òwe àwọn oríkì àwọn kinní yẹn ẹ wo civilization word la wà ń sìn yọ ẹyẹ yọ ẹ jẹ́ ẹ má sùn o ẹ wá ra aṣọ ẹ jẹ́ polówó ọjà díẹ̀ ọdún ti dé ẹ wá ra aṣọ ọdún ti dé ẹ wá ra aṣọ ìgbà yẹn náà tó bá ti kí bàbá báyìí pé ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùntárò gbọdọ̀ ṣe ọmọ òfò ọmọ àdánù ọmọ kinní kan lájókòó pé irú oríkì wò lélẹ̀ láti sọ pé bàbá yóò ní kú nìyẹn o bá tún ti gbọ́ ọmọ àrùntárò gbọdọ̀ ṣe bàbá yóò ní síkì láyé àfi bá ṣe gbọ́ pé bàbá lọ ọjọ́ mélòó lọ́sibítù kọ́ ló bá mi dẹlẹ̀ fún bàbá mo kàn ń ṣàkàwé ọ̀rọ̀ ní o because mo miss Adéyẹmí Lámídì mo miss wọn gan mo miss wọn kọ́ ló bá fọwọ́ kẹwọn àfi bá ṣe padà gbọ́ pé bàbá lọ àwọn ọmọ Ọ̀yọ́ ti fẹ́ bú mi pa wọ́n ti fẹ́ kú sórí social media ṣé pé ṣọ́ọ̀bù yẹn ń tà yìí olúwa ó ṣe mo ti ẹ́ńtà wọn gẹ̀gẹ̀ mo ẹ́ńtà yìí
tí bá yẹn ta yìí dẹ́kọ̀ máa wò mí pé kí ni wí ẹ̀ ti sọ but tó fún ọ pé ṣó yẹn gbá ski ṣó yẹn mú yes ẹ bá mi show love ẹ̀yin tẹ́ wá TikTok ẹ̀yin ọmọ ọkọ tẹ́gì ṣọmọ àlè ó yẹ fún mi ní gift mo fẹ́ gba gift ṣó yẹn ó yẹn tàwọn ìyá àtìbá gan o ó yẹn tàwọn gan ó dùn wọ́n gan bó ṣe wà á máa fẹ́ gbókú ẹ̀rí ìyàwó tó máa ṣe ṣó fún mi àtọkùnrin wọn àtobìnrin wọ́n á bú ṣégè èébú wọn yẹn dẹ̀ ni màá tún fi ṣọlá màá tún fi ṣọrọ̀. wọn ò gbọ́rọ̀ yìí tí wọ́n ti di ní sà èébú yìí yẹn màá fi ṣọlá màá fi ṣọrọ̀ ẹ ṣọ́ ẹ fún mi love ẹ̀yin ti TikTok ẹ fún mi gift ẹ̀yin ti Facebook ọ ti flag wa gbogbo èrò ti jápa lórí Facebook ẹ̀yin tẹ́ kù lórí Facebook ẹ fún wa ní star ẹ fún wa superstar ní YouTube ṣó yẹn ta ọmọ Ọ̀yọ́ fẹ́ kú sórí platform mi wọ́n wó mi báyìí ó dàbí kí ọ̀run kó yabò wọ́n mọ́lẹ̀ mo dẹ̀ ń fìlì temperature ara wọn níbi tí mo ti ṣe show yìí rí pé lágbára gan ẹja máa bẹ́ẹ̀ tó wà ní show amẹ́dẹ̀ wà sí láti lò nílò ju 2 hours lọ. àfi bí mo ṣe gbọ́ lọ́ba dé babalábi ní wà lọ́spítù ara bàbá òyà bí wọ́n kọ̀ gba ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe irú àrùn wo ló ṣe bàbá àbí bá tó ṣe gbọ́ lọ́ba tó ní tò bàbá ti relé o ilé ni bàbá lọ tààrà ilé aláyọ̀ torí bàbá ò ṣẹ̀mí olóògbúkú yìí lẹ fẹ́ joyè ọmọ ọ̀sán tí mo tó forí yẹn gbọ̀pọ̀ ẹ̀ sì lè forí làbídì gbọ̀pọ̀ láyéláyé làbídì òṣèdè àrífín màá kọ́ sọ́dọ́ bá ọ̀rọ̀ mi ni làbídì òṣèdè àrífín bàbá òṣèdè àrífín lọ́ba ní bàbá ti kú mo ní yẹ ọmọ kú tí kò gbọdọ̀ pa ikú ọmọ àti pàkọ́ náà ọmọ ẹ̀kẹ́ kí ló dé báwo ni ikú ṣe máa pa ọmọ kú tí kò gbọdọ̀ pa báwo làwọn ṣe máa ṣọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ṣé kìí ṣe pé ọmọ tó bá máa gorí àpèrè yẹn lẹ́yìn òfò máa padà ṣe yẹn náà ṣe é kó fún wa padà ṣe wọ́n báyìí ṣe é kó òfò padà ṣe wọ́n báyìí ara òfò tó ń ṣe wọ́n owó lọ́wọ́ mọ àlè Ọ̀yọ́ ṣe tú síta tí wọ́n yẹ̀yẹ́ gbogbo orí adé ara òfò tó bá wọ nìyẹn owó lọ́wọ́ mọ àlè Ọ̀yọ́ ṣe bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní fi kọ́mẹ́ǹtì àtàkì lè dìke ara òfò tó bá wọ nìyẹn nítorí ìdí èyí ẹyẹ yọ civilization world láwà ẹ ṣọ́ oríkì fún ọmọ ẹ jẹ́ kí egbe kó regbe kó wọn àtijọ́ kó bá kí ni mo pé kó bá àtijọ́ lọ kó ní tuntun wú kẹjá tuntun wodò ìyẹn dúró bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan now adé aládìgún táwa ń sọ lọ bí màmá yẹn ṣe sọ lórí social media o tó fi rádé gbà fún aláàfin láìkí ṣìnà ara ṣìnà yẹn náà ló wà nínú ẹ̀jẹ̀ ìdí tó fi ṣojú kòkòrò tó fi jẹ́ pé bọ́ba kan bá fúyàn lóye òwúrọ̀ bá fúyàn lóye ẹ mọ̀ pé ní tó bá ti lè ní ṣe ṣìnà omi dọ́kọ omi ṣèké omi jalè àrùn gbogbo ló máa wà lára ẹ̀ kí wá ń ṣe obìnrin nìkan ló ní ọ̀rọ̀ yẹn ọkùnrin náà ní nínú ọ̀rọ̀ yẹn ó ní wẹ̀rẹ̀rẹ̀ o ọmọ Àtìbà ó yẹ tẹ̀ gan ó dùn bàjẹ́ ó kò kọ́mẹ̀ntì ni ṣáyé tí mo tún sọ sí ó ní wẹ̀rẹ̀rẹ̀ o wẹ̀rẹ̀ gidi tó gbàsíkí tó mú yes owó ni so kì í ṣe obìnrin nìkan lórí ọ̀rọ̀ yẹn wípé omi dọ́kọ omi ṣèké omi jalè àrùn gbogbo lára rẹ̀ kì í ṣe obìnrin nìkan lórí o wàláì ọ̀rọ̀ yẹn òwe tó máa ń lò àti ẹ̀dá ọ̀rọ̀ tó máa ń sọ fún obìnrin nígbà yẹn lọ pé dọ́kọ ó ṣèké ó jalè òun ló wà lára bàbá wọn náà ń ṣe ṣìnà ọkùnrin tó bá ti ṣe ṣìnà ó máa jalè ó máa lójú kòkòrò kò ní ní tẹ́lọ́rùn òun ló fìfà tó fi jẹ́ wípé bí Olúbàdàn bá ṣe kinní kan àwọn náà ní bàbá wọn máa ṣe kinní kan bí Ọọ̀ni Ìrìṣà bá fìyàn joyè dandandandan bàbá tiwọn náà máa fìyàn joyè èmi nìyẹn jàre ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ bá wà Canada wá patronize wa o ẹ máa bọ̀ wá sí Lady K African Store 76 Wentworth Street gbogbo lòwò àtàṣọ ready to wear African food body cream jewelries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so many things àtàwọn spiritual something ó wà ní Lady K African Store ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street ṣé ẹ gbádùn mi ẹ máa show love ẹ show love fún Olúbàdàn ẹ show love fún Ọọ̀ni Ìrìṣà ẹ show love fún Ọọ̀ni Ìrìṣà ṣé ẹ gbádùn o owó ní bàbá wọn náà fi wá ń ṣe ṣìnà lọ́dọ́bò ló ya alágbèrè bàbá wọn náà ya alágbèrè bàbá wọn ya olójú kòkòrò ló fi jẹ́ pé by fire by force ó fẹ́ bí gùn pẹ̀lú Davido kó lè gbowó ara ojú kòkòrò tí bàbá wọn ní òun náà ló fà tó fi jẹ́ pé nígbà tí Ọọ̀ni Ìrìṣà ọmọ ní ají ṣe bí bàbá wọn lọ́rí kí ló dé tí bàbá wọn wá ń ṣe bí ẹlòmíì Ọọ̀ni Ìrìṣà fi first lady joyè bàbá wọn náà kí ọmọ mọ́lẹ̀ ó fún lóyè ara ojú kòkòrò tó wà ní ìjẹ̀wọ́ ni ẹ má bá wọn wí o ó ti wà látètè kọ́ ṣe ó bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kù àmì òun lọ́wọ́ bàbá wọn ẹ forí bàbá yín gbàgbọ́kúgbọ̀ ẹ fi etí ẹ̀ gbọ́gbọ́kúgbọ̀ ṣẹlọ́bù òṣì lẹ́fẹ́ yà bàbá yín ní ìmọ̀ fún jẹ ìwọ máa bú mi kébì máa rẹ̀ sí bàbá rẹ̀ ohun tó ṣẹlẹ̀ nìyẹn ó ti wà látètè kọ́ ṣe ó bẹ nísìn lọ́wọ́ bàbá wọn nígbà bàbá wọn wá ṣe ṣìnà gbà yẹn lọ bàbá wọn wá parapọ̀ pẹ̀lú àlè
ọwọ́ pa Aládìgún àlè wá gbé adé Aládìgún ó wá lọ gbé fún bàbá wọn ní bàbá wọn fi rádédé òun ló fi sọ wípé adé Aládìgún ni wọ́n gbà fún bàbá wọn ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ sí Aládìgún bàbá kan lọ́bọ̀ta ló wá sọ̀tọ̀ yẹ o lára wọn náà ló wá sọ̀tọ̀ o kì í ṣe àwa la sọ o ara wọn ni ìyá àgbàlagbà kan ló wá sọ o ẹ béèrè wípé Aládìgún tó gbádé rẹ̀ fún yín kí ló ṣẹlẹ̀ sí Aládìgún yẹn ẹ gbọ́ wípé ó kú irú kú wo l'Aládìgún kú ikú ṣìnà ikú àlè l'Aláàfin Aláàfin ló yọ ìyàwó Aládìgún ló lé àlè ni wọ́n pa wọ́pọ̀ ni wọ́n pa Aládìgún gẹ́gẹ́ bí ayé ṣe sọ̀tọ̀ òun ni àlè fi wá gbé adé ọkọ ẹ̀ ló fi wá gbé fún bàbá tiwọn ní bàbá wọn fi rádédé ṣé ìwé èèyàn bẹ́ẹ̀ yẹ tó bò láṣìírí bàǹtàbàǹtà ṣé kò wá yẹ kó ẹgbẹ́ fọ́fadà ẹ̀ títí dèní àgbọ́bí tó ti sọ wípé wọ́n jẹ́ adé fún Ọ̀nìrìṣà o àgbọ́bí tó ti sọ wípé olè ló ní adé Ọ̀nìrìṣà o àgbọ́bí tó ti sọ wípé ṣìnà l'Ọ̀nìrìṣà fi dádé o ẹ̀gbọ́n tó fi sọ wípé Ọ̀nìrìṣà Ọ̀jájá second ló fi dádé tó bá jẹ́ wípé ẹ̀yà ọmọ gidi ni tí ẹ̀yà ọmọ ìrankíran bàbá yóò ní gbélé fún ẹlòmíì tó wò wípé ẹ̀yin ọmọ burúkú ni yín ẹ̀ ṣe fi lélẹ̀ fún ló ṣe ọra mú ọmọ lọ́mọ ló fi ṣàrólé tí ò bá ṣe pé ẹ̀ní tí ìgòrí yìí ti burú bí eégún tí léwèrè kó lóun má jẹ́ kí ẹlòmíì kó ṣe kíni kó gba ojúṣe mi ṣe lọ́dọ̀ ìyá àti bàbá mi nítorí ẹ̀yà ọmọ àlè ẹ̀yà ọmọ kọ́mọ bàbá yóò lè fi lélẹ̀ fún yín ló ṣe ọra mú ọmọ lọ́mọ ló sọ́dọ́mọ ọmọ lọ́mọ dẹ̀ fọwọ́ síbi tó wọ́n gbé ọmọ lọ́mọ maintain ó jẹ́ ọmọ gidi ẹ̀yìn ya ẹranko ọmọ lọ́mọ fi ṣe kíni ló fi di àrólé Oòduà ló fi dolórí gbogbo aládẹ́mọ yín lọ́wọ́ ìtìjú ló máa payé tẹ́ ẹ̀ bá lọ ṣèwé àgbéjẹ́mọ́wọ́ ìtìjú ló máa payé ẹ̀sìn lẹ́ máa ṣekú ẹ̀ẹ́dí bá wọn méje láàrin àwọn lábalábalẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá lọ ṣèwé àgbéjẹ́mọ́wọ́ tẹ́símí ẹ̀dọ̀ ọwọ́ mi ẹ̀yin náà Yorùbá mi fi kọ́mẹ́ǹtì wá yín ti pé ẹ̀yin ọmọ àlè Ọ̀yọ́ dà tẹ́tú wá gbọ́ yìí kí ló wọ àwọn bàbá ayé lé àtàwọn spíkà bàbá ayé ó dijọ́ ti bá gbọ́ wípé ẹ̀ bú Olúbàdàn mọ́ àti Ọ̀nìrìṣà èmi náà fi lọ́rùn lẹ̀ àbíjọ́ ti bá rí wípé àwọn bàbá ayé wọ́n gbé àwọn oníṣẹ́ dìde wọ́n bọ́ síta wọ́n wá ṣe disclaimer wípé ọmọkọ́mọ kan ò nílùú Ọ̀yọ́ o tó bá tún bú ọba kankan nílẹ̀ Yorùbá ó máa kàn nínú yọ̀ màá mọ̀ pé yes àwọn bàbá ayé ò rọ yín iṣẹ́ èmi náà wá sọ fún yín pé ẹ lọ máa forúkọ bàbá tó fi àtọ̀ díẹ̀ tó fi bí yín ẹ lọ máa fi jà ẹ yé lórúkọ bàbá yín fi jà mọ́ bó ṣe jẹ́ nìyí ló bá tán ọyá ẹja mọ̀ gbẹ lọ ọlọ́ba jẹ bá wọn dádé kádé o adé tó yẹ mí ni kò fún mi o tí bàbá yín bá yọ ọmọ gidi ni òun ló yẹ kí bàbá rẹ̀ fi rólé àmọ́ gbà tí bàbá fẹ́ papòdà ibo ni bàbá yín lọ bàbá yín ti jagun lọ ó ti jagun kó ogun lọ ogun yẹn náà lẹ́sìn jáde ní tẹ́ẹ̀dé ìsinmi láyé yín tó fi jẹ́ pé gbogbo ọjọ́ ayé yín báyìí kẹfà wàhálà lórí social media ni ẹ̀yọ́ ọmọ àlè Ọ̀yọ́ kẹfà wàhálà ṣáde kẹṣà rí ọba kan kẹ bú kẹríyàn kan kẹ bú nípa ayé yín ti bàjẹ́ ní ìsinmi. ó yá gbóhùn sókè ọmọ àlè abáte ti gbọ́tọ̀ àti fẹ́ gbọ́tọ̀ just 2 seconds ló kù. wọ́n ní Fúlàní ti gbadé bàbá yín lọ tipẹ́tipẹ́ òun ni bàbá yín ṣe lọ́gá bàbá níwájú Fúlàní èyí tó yẹ kí bàbá yín kó padà sílé bàbá rẹ̀ ọlọ́mọ ṣe mí lọ́mọ àlè tí ò ní tó léwọ̀ ilé bàbá ọmọ kì í bọ́ ọmọ lẹ́rù lédìké wọlé ẹ̀rí pẹ̀lú bí mo ṣe ṣe tó mo lọ́jọ́ ti bá tẹ Nàìjíríà yẹn máa wọlé Ifẹ̀ ilé bàbá tẹ mí ní kò sẹ́ni máa ní máa wọ bẹ̀ ọmọ kan Yorùbá ní bí ẹ kó ṣì dànù máa délé Ifẹ̀ ẹ gbàgbé tó bá jẹ́ mo wà Nàìjíríà ni tí mo fi bá wọn pọ́n tí mo pọ́n lé Ifẹ̀ yẹn wàláì máa délé Ifẹ̀ ó kàn máa ṣọ́ọ̀kì yìí yọ pé irú ọmọ wo ni Lady K yìí wàláì ó kàn máa ṣọ́ọ̀kì yìí ni pé irú ẹ̀mí wo ló gbèrú ọmọ yìí máa délé Ifẹ̀ ilé bàbá tèmi ni pátápátá ti bá délé bàbá mi táwọn tó wà bẹ́ẹ̀ bá ní mo ṣẹ̀ wá bá mi wíwá wọ́n fi mí sílẹ̀ ni wọ́n ilé ọmọ burúkú fẹ́ kó pàjẹ́ wọ́n ilé ọmọ burúkú fẹ́ kó pàjẹ́ wọ́n bá mi wí ilé Ifẹ̀ ni pé Lady K ó sọ wọ́n ọ̀rọ̀ tó tó ìsọ̀ ní ìṣàtọ̀ nítorí ó gbéjáwé èèyàn àpàrà tó bá gba kọ́ yẹ gbọ́ wá bá mi wí má dé jù mí lẹ̀ ilé bàbá mi ni màá wọ bẹ̀ ó yẹ kójú máa tì yín ẹ̀yẹ lẹ́sìn àgbáyé tó lè bàbá yíwẹ̀ wá fi ìkọ́nà wèrè alẹ̀ lẹ́yìn odi fi ìkọ́nà wèrè alẹ̀ ẹ̀yin lọ lórí aládùn gbogbo sọ ẹ̀tọ́ yín nù jagun òbò lọ ìyá mi ní ẹ̀mí follow you to Ilé Ifẹ̀ èmi àfi kí n má dé Nàìjíríà yẹn tí mo ní direct contact àti bàbá lọ́wọ́ máa gbá wọn lágọ́ ni
wọn gbé kọ́ mi máa dá mẹ́sẹ̀jì bò wọ́n máa ní mo bọ̀ lè fẹ́ bá sì ṣe ń bọ̀ báyìí gbèsè láìfù ní kí gbogbo ayé rí mi o èmi wọlé bàbá tèmi lọ́wọ́ èmi ò bẹ̀rù o ẹni máa bá mi wí á bá mi wí bó sì jẹ́ olóògùn ológùdù ní ó fi bọ̀ pàdé mi lọ́dọ̀ gbogbo ayé ṣàrí pé ohun tó ṣẹlẹ̀ síbi ilé bàbá mi lélẹ̀ bó sì jẹ́ olóògùn olè ọmọ òṣì wọ́n tún ti kó kéèsì ẹ̀ bọ̀ wá fún mi sórí tí bá gbá ẹ fún this time around ọpẹ́ yẹmi consumer àbí kí ló pera ẹ tí bá mú ẹ this time around máa ń rú ẹ kọjá repair wàláì máa fi ṣe oúnjẹ fún àwọn blogger ní 2026 because ibi tí máa ń rú ẹ dé wàá sanwó fún blogger dánwò tí bá mú ẹ ọpẹ́ yẹmi this time around tí bá mú ẹ 2026 wàá mọ̀ pọ́lọ́wọ́ òkọlà àtiwọ́ àtọlógùdù tí bá gbá ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta mú àtọlórí ọ̀dọ̀ ní 2026 yìí ẹ̀rọ mi tó mo dákẹ́ láti jọ yìí bí àwọn èèyàn máa sọ bó ṣe lọ lè fẹ̀yẹ fún mi màá ń gun yí kọjá repair ṣé gbogbo tí mo ṣe fún yín last year yẹn preamble ni tí bá máa dé this time around báyìí pé ẹ tiẹ̀ lọ ṣàgùn sí mi lásán yẹn màá fi kọ́ra arúgbó yìí gbẹ wàláì ṣùgbọ́n pé láìfù mo ti sọ yìí tí wọ́n bá wo programu yìí kọ́ máa gbọ́ láìfù ni mo ti sọ yìí tí bá mú yín pé ẹ tiẹ̀ lọ tàbí lọ́fà ẹ lọ́ sa ògùn ránṣẹ́ síbi yẹn tí bá mú yín ní 2026 màá ń gun yín kọjá repair ìjọba ti wá sílé Ifẹ̀ ẹ dúró sẹ́nu ọ̀nà ẹ kidnap mi láti ẹ má dó mi o ẹ kàn kidnap mi òbò mi ò gbókó ó ti expire o kò dókó mọ́ Ọlọ́run ṣàánú mi so òun bọ̀ lè fẹ́ so ẹ sọ fún bàbá yìí kó lọ lé bàbá ẹ̀ àbá yìí jiyàn tẹ bá lọ ọmọ kan ni bàbá yìí ọmọ kan ni ẹni kó lọ lé bàbá ẹ̀ kó lọ lé bàbá ẹ̀ kó fi lé bàbá ẹ̀ hàn wá kó rìn kó yọ fadánù lé bàbá ẹ̀ kì í ṣe bí tó ti fa débò láṣìírí ló ti máa yọ fatafata ní òní jẹ́ kí social media gbádùn ló máa dalẹ̀ láàmú pẹ̀lú àwọn ọmọ ẹran tó kó tira kó lọ lé bàbá ẹ̀ ilé bàbá ọmọ kìí wọlé Aláàfin wọlé wọ́n àdéhùn jù bẹ́ẹ̀ lọ lórí ètò Ìbàdàn City Center mo kí gbogbo yín ẹ wo orí ẹ̀mí mi bá ilẹ̀ wà ṣùgbọ́n yí Ọlọ́run ẹ má wọ̀rẹ̀ máa pé yìí very soon ẹ wá raṣọ mo ti fún àwọn ọmọ àlè Ọ̀yọ́ lésì ibi tí máa fàdà gbé ètò tèmi tí kò tì sí ni ẹ wá rajà business time ọdún ti dé ẹ jẹ́ kí n ṣọ́ra jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin kí wọ́n ṣe kíni kí wọ́n mobi sí ìtí mo fún wọn léde kọ́ láwọ́ wọn kọ́ fomi lò kọ́ bá ti wá tún bí yín dá ẹ tún bó Olúbàdàn ẹ tún bó Olúbàdàn aṣọ ọ̀nà ọmọ nìyí ẹ máa forí bàbá yín gbọ́pọ̀ ìtọ̀kítọ̀ ọ̀rọ̀ ìdítí ni bàbá yín máa gbọ́ ẹ wá raṣọ ẹ̀yin tẹ́ wà lórí TikTok thank you ìyá yẹn ṣaṣọ ní kí n polówó nàbí jewelries èwo ní kí n polówó náà báyìí mi ìfẹ́ ká lójú 2 hours lọ 3 minutes ṣé mo lè fi 3 minutes polówó ṣá it's not going to work kò lè work polówó yẹn máa fẹ́ ju 3 minutes lọ ẹ wá raṣọ gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ jẹ́ wá raṣọ ẹ má wò tó wọ́n á gbọ́mọ̀ ẹ má wò pé torí pé mi ò display ọjà ẹ wá raṣọ ẹ wá ra African food ẹ wá rẹ ja ẹ wá ra táàtà ní Lady K African Store location mi kò ní ṣì tẹ́ bá ti lè type Lady K African Store sórí Google báyìí gbàgàdà báyìí ló máa fẹ́ address mi síta àti store mi ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé sórí ètò ẹ má bínú àti ló 2 hours ó kù just 2 minutes kó pé 2 hours tán mi ìfẹ́ pẹ́ lórí ètò yìí bó ṣe wà ní sí mo ṣì máa download ẹ mo ṣì máa cut side táwọn ọmọ Àtìbà máa rí upload ẹ wọ́n bá wọn wá tọ́pìkì tó gbásí tó máa attract gbogbo wọn tó máa fi lè wá wo bí mo ṣe fún bàbá wọn jẹ bàbá wọn gbélé lórí kọ́ láwọn wọn kọ́ fún mi lò Olúbàdàn kì í ṣe ní àrífín bí ọ̀dẹ ìṣà òṣèré ṣe ní àrífín bẹ́ẹ̀ náà Olúbàdàn ìṣe ní àrífín so ẹ wá ra táàtà ẹ̀yin tẹ́ ṣe dáàpọ̀ máa lórí ètò ẹ máa bọ̀ wá sí Lady K African Store ẹ wá rajà ọjà dẹ́díkẹ́ wá ra ẹ jẹ́ kí n gbé bàbá mi Olúbàdàn kúrò bẹ̀ ẹ jẹ́ gbé bàbá kúrò báwo ṣe yẹ ṣe lọ ó yẹ kí n ti mọ́wọ́ kiri láti gbà yes normal kọ mi mo tún gbé sí ó ti dójọ yes ó ti gbé kúrò fẹ́ bá bọ̀ wá sí Lady K African Store ẹ wá ra táàtà níbí báyìí àwọn aṣọ tó dáa ó wà bí ready to wear ọdún ti dé ẹ tètè order ọdún ti dé ìtẹ̀wà ní Canada tẹ́ fẹ́ lo native fún ìtúnu àwẹ̀ ọdún ti dé Canada sì ó ti ń gbọ́dọ̀ òtútù ọ̀dà bímọ mo ṣí fàánù sórí mọ́júmọ́ lé nìyí níbi tí oru yẹn tó lágbára dé oru yẹn baddest mo ṣí fàánù sórí ni pé eléyìí pọ̀ jù ó so oru ti dé ẹ wá làwọn aṣọ tẹ́ máa fi rọ́ọ̀kì sọ́mà ẹ wá làwọn aṣọ tẹ́ máa lò lọ sí patí ẹ wá làwọn tẹ́ máa lọ sọ́fíìsì kò tọ́ pé bàbá mi ẹ wá làwọn tẹ́ máa lọ sọ́fíìsì
ẹ wá àwọn spiritual products gbogbo ẹni tí bá nìdí lọ́fíńdà àwọn nǹkan èlò àdúrà àwọn ṣe àdúrà àwọn ṣe tẹ́ bá máa fi fọrí báyìí gbogbo tẹ́ bá ṣe báyìí tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàṣeyọrí kò ṣe dúró wò ó ẹ̀yin èèyàn ẹ dira o àdúrà ló ń gba agbára kọ́ o Ọlọ́run ò dẹ̀ kọ́ àjò Ọlọ́run kọ́ àjò ẹ dira dáadáa ẹ múra yín kó le ẹ má yẹ kí ọkọ ṣàkàrà yẹ má yẹ kó dẹ́rù bàyí bí ọkọ bá sọ pé orí òun yí ẹ ilé ìsọ fún pé níbo òjò ó gbé padà sí tó ti bọ̀ ẹni bá dọwọ́ ibi sí kẹlẹ́rù kó fúnra rẹ̀ gbé àdúrà ló ń gba agbára kọ́ bó ṣe jẹ́ nìyẹn ṣe gan mo dúpẹ́ so ẹ patronize wa bó lè jẹ́ body cream tó dáná lẹ́ bá need ẹ máa bọ̀ wá sí Lady K African Store tó bá jẹ́ àwọn oúnjẹ ilẹ̀ wa kò sí oúnjẹ náà títí lórí fresh meat ó wà ní Lady K African Store fresh meat ẹ̀yin tẹ́ fẹ́ ra fresh meat ó wà ní store mi bíbá ẹ máa bọ̀ wá anything body cream ni tea ọṣẹ ìwẹ̀ lóríṣiríṣi àwọn kan ìṣerun lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gan mo dúpẹ́ ojú òní tí yóò ó dàbọ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin oníjọpá ṣẹkẹrẹ ọmọ Àtìbà ẹ láwọ yín kẹ fomi lò ó dá ṣí ẹ̀yin tí TikTok ṣe